Lucas Production. Inna Adama kana shaykhana baba wala gidi alufawa. Inna Adama kana shaykhana baba wala gidi alufawa. Inna Adama kana shaykhana baba wala gidi alufawa. Shaykhana bàbá wa lágége lálùfáà wa. Gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni. Gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni Ọlọ́run kẹ́ bàbá àtàwọn tó bí wọn. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. Ẹ̀yin ọmọkọ́mọ tẹ̀ ń sọ̀rọ̀ bàbá pẹ́lẹ́bọ̀ ni bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe ń pè wọ́n ẹ ò sì bẹ̀rù Ọlọ́run lórí irọ́ wọ̀nyí tẹ̀ ń pamọ́ bàbá ẹ rántí àtúbọ̀tán ẹ̀yin ọmọkọ́mọ. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. Lastu aftari fa inna Adama sahibu safa wa sahibul wafa kana murtada wa kana muqtada. Ẹni tí ò ní bíbí ni ó máa bú bàbá, ẹni tí ò ní ìran ni ò ní fẹ́ràn wọn. Àwọn rándanrandan, àwọn ọmọ játijàti, àwọn ọmọ rédèrèdè, àwọn ọmọ pàpàlágì ni ó máa bú bàbá wa lágége. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. Súnmọ́ bí kò gbọ́rọ̀ mi, ta ni bàbá ẹ̀yin nínú sílámù yìí? Kí ni iṣẹ́ tí wọ́n gbé ṣe nínú ìlú tá a wà yìí? Ṣé wọ́n mọ̀ kéwú ni? Ṣẹ́sì gan tún mú yé wọn? Kí ni orí pa wọn nílẹ̀ Yorùbá? Tírà mélòó wọ́n ṣe ẹ̀mú wá kárí. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Adama haliluri. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Adama haliluri. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Adama haliluri. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Adama haliluri. Abal Habibi Abal Bashiri, Abal Habibi Abal Bashiri, irhamu bil Mustafa Nabiri. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Adama haliluri. Foríjì wọn kò tún gba àbọ̀ wọn, foríjì wọn kò tún gba àbọ̀ wọn. Bọ́lá àwọn kan fi wọ́n mọ̀nà rí. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar,
tán kọ́ ní mímọ́ tó yẹ kóró tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké. Yàrá bí yàrá fà yàrá bí yàrá fà wọlá kèfèrí tó ti nù ta ò mọ iye wọn tí bàbá fi wọ́n mọ̀nà sínú sílámù wọlá iye wọn bá wa kẹ́ Hájì Adam wọlá iye wọn bá wa kẹ́ Hájì Adam. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar igfirli Adam ali lórí. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar igfirli Adam ali lórí. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar igfirli Adam ali lórí. 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 Foríjì wa kó tún gbà bọ́. Igfirli Adam ali lórí. Wọlá àwọn kan fi wọ́n mọ̀nà yíre. Igfirli Adam ali lórí. Wọlá ẹni tán kọ́ ní mímọ́ tó yẹ kóró. Igfirli Adam ali lórí. Ó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké. Igfirli Adam ali lórí. Wọlá kèfèrí tó ti nù tá ò mọ iye wọn. Igfirli Adam ali lórí. Tí bàbá fi wọ́n mọ̀nà sínú sílámù. Igfirli Adam ali lórí. Wọlá ayé wọn bá wà kẹ́ Hájì Adam. Igfirli Adam ali lórí. Igfirli Adam ali lórí. Igfirli Adam ali lórí. يسألونك عن القلوب. Adama, Adama, Ali lórí. 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 Èèmọ̀ bẹ́ẹ̀ Olúwa jọ̀wọ́ lọ́la. Mo tẹ́wọ́ ní méjèèjì sí ẹ níwájú. Kódà bí mo bá bẹ̀rẹ̀ rọ àwọn ọmọ irúṣẹ́ wo Ádámà ṣáni kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Adama, Adama, Ali lórí. Adama, Adama, Ali lórí. Ohun tó wẹ́ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ. Ìwọ fà lẹ́nu ní
Ádámù mi ga ni. Ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ríro Ádámù nílẹ̀ Yorùbá. Ẹni bá sọ wí wọ́n wà kọ̀wé fáráyé. Wọ́n sì kà wọ́n tírà ẹ̀ tó dẹ̀ ti ṣe. Tó lọ bá dóláwọ̀ àtìlẹ̀ funfun. Bẹ́yà lọ́hùn ríru ẹ̀ kó ṣe yí lé ní. Ádámù, Ádámù, Ali lórí. Ádámù, Ádámù, Ali lórí. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù sọ̀rọ̀ kẹ́. Òní ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. Òní ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. Fọ́síjàpọ̀ tún ní wọ́n tálẹ̀ rí kẹ́. Ṣebí ṣẹ́wó Ádámù lọ́lọ́run rán. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب السماوات ورب الأرض ورب العالمين والصلاة والسلام على رسولنا محمد المصطفى صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين أما بعد فأقول لكم يا إخواني السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ní sánmà àti ilẹ̀ tó sì jásí pé òun náà ní ń pàṣẹ gbogbo àgbáńlá ayé láti ibi tó ti bẹ̀rẹ̀ tó dópin. Àwa tọrọ ìkẹ́ rẹ̀ fún aṣíwájú wa ẹni tá a fẹ́ràn tóun náà fẹ́ràn wa, ẹni Ọlọ́run ọba rán sí wa tí ò rán ẹlòmíì, ẹni ẹ̀ṣà láwùjọ wa táwa náà mọ̀ pé ẹ̀ṣà ní lánàá, ẹ̀ṣà ní lónìí, ẹ̀ṣà ní lọ́la, ẹ̀ṣà ní títí láéláé tá a tún ní rírú ẹ̀ṣà tí ó dàbí rẹ̀ mọ́. ní tó bá wọn ẹni o pé bàbá rẹ kò lè dàbí ànábì, ní tí ó bá kún ẹni o pa agbolé yín kò lè dàbí agbolé ànábì, ní tó bá wọn ẹni o pè rán yín kò lè dàbí rán ànábì sallallahu alayhi wa sallam. àwa tọrọ kẹ́kẹ́ fún àwọn tí wọ́n bá ànábì lo ayé lásìkò tí nǹkan le àti lásìkò tí nǹkan dùn. àwọn náà làwọn sàhábà al-kirami, Ọlọ́run dákun bá wa yọ́nú sí wọn. wọ́n á bá wa kẹ́ gbogbo àwọn tí wọ́n wá tẹ̀lé lànà wọn, tí wọ́n ń tẹ̀lé mọ̀nà wọn, tí wọ́n ń tọ orí pa wọn látàná wa títí dòní àti títí láéláé. mọ́ wàá yọ àwa náà kúrò láwùjọ wa. mọ́ wàá kí ẹ̀yin ọmọ ìyá wa tá a jọ ń wora wa níwò àpọ́nlé, níwò ẹ̀sìn, níwò àlàáfíà. pé àlàáfíà Ọlọ́run kò ní kó nu ayé yín, kò ní kó nu ayé tèmi, kò ní kó nu ayé gbogbo ẹni tí ń bá ń jẹ́ mùsùlùmí tó sì fẹ́ràn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí bí akila ilaha illallahu muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. masha allah. mo yà lọ́dọ̀ bàbá wa maulana sheikh adam abdullahi el-elori rahmatulahi ala sheikh al-islam, sheikh al-alam, sheikh al-ifriqi, sheikh al-nigeri, sheikh al-yorùbáwí al-ilori rahmatulahi ta'ala alayhi wa ala walidayhi. Ọlọ́run dákun bá wa kẹ́ wọn àtàwọn òbí wọn àtàwọn tí wọ́n jí àwọn àfa wọn. maulana kamaluddin asheikhuna kamaluddin al-hadabi rahmatulahi ta'ala alayhi wa sheikh yusuf al-abhaji khasatan maulana mustafa zaglulu sanusi rahmatulahi ta'ala ala sheikh wa maulana fadilatu musin edu wa sheikh abdulatif amuni wa sheikh jirjisu akodo àtàwọn àfa tó kù tá a kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. Olúwa Ọlọ́run dákun bá wa kẹ́ wọn. àwọn tó kù láyé látòrí bàbá wa maulana sheikh شيخ حبيب الله، حبيب الرشاد، حبيب الهداية، حبيب الأمانة، حبيب الإيمان، حبيب الخير، وحبيب لكل حبيب الملايين مولانا الشيخ حبيب الله آدم عبد الله الألوري أطال الله عمره لنا بالعافية والسلامة لنشرة الدين الإسلامي إلى يوم الدين. Ọlọ́run dákun bá wa ṣàlékún dáadáa fún wa. mo wá fẹ́ bẹ̀ wá lẹ́bẹ̀ kan lónìí. wáàsí talẹ́ yìí wáàsí tó dá yàtọ̀ ni. gbogbo ẹni tó bá wo dákun bá wa ṣí ẹ rẹ lóye bó o bá ṣe lérò pé o fẹ́ kọ́lọ̀ ń ṣoore fún ẹ láyé. torí pé a fẹ́ kó rìn gan. ẹ rí i pé mi ì sábà sọ pé ẹ bá wa ṣí ẹ. àwa mọ̀ pé àwọn tó fẹ́ràn ètò yìí ń bẹ. torí pé àwọn kan wá wò wọ́n ní ṣí ẹ. n tó fi wá mú ọ wò tó sì fẹ́ kẹ́lòmíì wò ó yẹ ṣe èèyàn rẹ o. ìjẹ́ èèyàn rí ẹ náà ni kó o wò jẹ́ kẹ́lòmíì náà rí. ká sì jọ lọ mọ̀ wípé ọ̀rọ̀ Islam
kìí ṣe ọ̀rọ̀ personality, kìí ṣe ọ̀rọ̀ pé àfáà kan tóbi, kìí ṣe ọ̀rọ̀ pé àfáà kan kéwúlẹ̀ lárúbáwá, kìí ṣe ọ̀rọ̀ ibo lànàbì ti lọ kétì ẹ̀. Ànábì ò jáde kú òun lu bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tọ́lọ́hun fi sọ́dọ̀ ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, tọ́lọ́hun fi ṣànábì bẹ́ẹ̀. So kò sí nínú criteria mímọ̀ pé ń gbẹ ẹnìkan jáde lọ ẹnìkan ò jáde lọ lọ́lọ́run wá sọ́dọ̀ authority rárá. Intal Qur'ani sọ fún wa nínú al-Qur'ani wípé bashir ibadiya alladhina yastama'una al-qawla wa yattaba'una ahsana. Oníkálùkù ló lè dá sọ̀rọ̀ láwùjọ, ẹ má jẹ́ àtàrà wa. Gbogbo àwọn sàhábà kọ́ làfà, àwọn tí èé sàfà nù wà ń lo fàtiwá wọn. Gbogbo sàhábà kọ́ ló ní mímọ̀, gbogbo sàhábà kọ́ làfà, àmọ́ gbogbo sàhábà tá a bá rí ọ̀rọ̀ wọn náà là ń ṣe kíni, là ń lo ọ̀rọ̀ wọn. Tá a máa ní sàhábà kan sọ báyìí, sàhábà kan sọ báyìí, wàlálì èmi nínú wọn èé ṣe alim, àwọn alim ń bẹ nínú wọn. So gbẹ́ni tó bá ti wá sọ̀rọ̀, tá a bá wá rí òye nú ọ̀rọ̀ rẹ̀, tá a bá rà láfíà nú ọ̀rọ̀ rẹ̀, tọ́rọ̀ rẹ̀ bá pé gédé, tó bá lẹ́rìí, Al-Qur'ani sọ pé bashir ẹ bá mi fún nírò alladhina yastama'una al-qawl, àwọn tí wọ́n máa tẹ́tí sí ọ̀rọ̀. Ẹni rẹ̀ yastama'una ila aqwali ulama wala yanzuruna ila bóyá kò ní wo mìkídàrú wọn, má wo bẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ ti rí, ọ̀rọ̀ tẹ́ni yẹn fẹ́ sọ ni kó wò. Níjọ́ tí Imam Bukhari ń kéwú tó kéré tí ń sọ̀rọ̀, ọmọ kékeré ni, wọ́n á wo kékeré rẹ̀. Níjọ́ tí Imam Shafi'i ń sọ̀rọ̀, ọmọ kékeré ni, wọ́n á wo kékeré rẹ̀. Wọ́n ń wo ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. Èèyàn yẹn máa wo pé lágbájá ń bọ̀ ló ti lọ kẹ́kọ̀ọ́, tàmẹ̀dù pálíwo ní ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run ló máa sọ fún wa nínú Kùránì pé yu'tal hikmatu man yasha, ẹni Ọlọ́run báwọn ní máa fún lágbọ̀ọ́yé mímọ̀. Imam Maliki radiyallahu ta'ala anhu ó ní al-ilmu laysa bi kathrati riwaya, kì í ṣe pé lágbájá mọ̀ yálà yá kéwú ni wọ́n fi máa sọ pé lágbájá nímọ̀. Ìntà fi mọ̀ pé lágbájá nímọ̀ ni pé ìyìn tó ké ó dá lójú ó sì yé. Ló fi já sí pé alẹ́ yìí ọ̀rọ̀ yìí yóò tako làákàyè ẹni tí ọgbọ́n rẹ̀ ò pọ̀, àtẹni tó yé rẹ̀ ò pọ̀, àtẹni tí mọ̀ rẹ̀ ò pọ̀. Yóò yé ẹni tó lóye, yóò yé onílàákàyè, yóò sì yé onímímọ̀, àfẹni tí ó bá ṣàbòsí. Kí ló bí àkọlé yìí? Àkọlé yìí ti ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀, ó kàn wá coincident ni. Ẹ rí i pé ọ̀rọ̀ àfáà wa Abdulwasi' Sheikh Abdulwasi' Atayese Jahmel, ọ̀rọ̀ náà ló sì ń ré ní lọ́wọ́. Àwọn àfáà sì ń dá sí i lóníranran, kódà láwọn àfáà tá a rò pé ìmọ̀ jókòó sọ́dọ̀ wọn gan, wọ́n sì ń fail. Èyí tó tiẹ̀ wá yà mí lẹ́nu ni pé mo wá rí àfáà kan tí ń bú bàbá wa al-Mufti al-Ilori, tó ń bú bàbá wa Mudirul Markaz. Ẹ dákun, kí ló kan Mudirul Markaz tí ò ṣe wá sí lọ́dún yìí? Kí ló kan bàbá wa al-Mufti? Àmọ́ tí yẹn bá wo àfáà yẹn dáadáa, ẹ ti mọ̀ pé lára àwọn tí máa ń fọtí ló ṣẹ́ ni. Ẹ kọ́kọ́ mọ̀ pé eléyìí làákàyè sọnù fún. Torí pé Al-Qur'ani sọ fún wa pé la yajrimannakum shan'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa. Ẹ má jẹ́ kí kórìíra tẹ́ ẹ ní sáwọn kan kó wá gbé yín láti má ṣe déédéé pẹ̀lú wọn. Ẹ ṣe déédéé ni ó jẹ́ ká mọ̀ pé ìbẹ̀rù Ọlọ́run wà lára yín. Àfáà yẹn ò kọ́kọ́ níbẹ̀rù Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tí wọ́n kọ́ ní kéwú wọ́n sọ̀rọ̀ àwọn àfáà wa yẹn ní dáadáa lójú ẹ̀. Àfáà ò ní máa sọ̀rọ̀ àfáà kan lójú àwọn ọmọ kéwú rẹ̀ lọ́nà rẹ̀, káwọn ọmọ kéwú rẹ̀ wá bọ́ ta ká wá máa sọ̀rọ̀ àfáà yẹn lọ́nà tí ò dáa. Àfáà ní ti fẹ́ sọ̀rọ̀ yẹn ti pẹ́ kò ráàyè. Ọlọ́run wá gbà fún lọ́dún yìí, ó wá jásí pé ńgbà tí bàbá ń sinmi, kí ló kan ọ̀rọ̀ al-Mufti lọ́rọ̀ tí ń bẹ lẹ́yìn? Bàbá yóò dá sí gẹ́gẹ́ ń bẹ́. Ọ̀rọ̀ Jahmel àti àwọn àfáà mi ló dàpọ̀ mọ́ra wọn, kó wá ń dá sí. Ọlọ́run dákun kó là wá ń bẹ̀. Nínú Ramadan láwa a sì ń dá wàhálà alẹ́ bó ti ń wá. Mo rí àwọn akẹ́tẹ́ bá kọ́ wà fáyẹn ní kọ́kọ́ ní lè rí alamatul imani wa taqwa kan. Ẹni tó lè bọ́ta tí ó máa bú àfáà ẹnìkan, tí ó wà máa lálé ẹnìkan pé ojú mẹ́rìndín ó ti fẹ́ sọ tẹ́lẹ̀. Ẹ ti mọ̀ pé irú àwọn èèyàn àfáà èyí tó wà níbẹ̀ fásì yẹn ni, àwọn ìjọ wọn ni. In tó bá wọn ẹ̀yin Ìlọrin ní kẹ́ ẹ ṣe fúnra yín.
ẹ bá àdojú Ìlọrin bolẹ̀ èyí tá a bá yín ṣe yẹn náà tó ó ti wá hàn nísìnyí pé ẹ̀yin gan lẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́ tí o bá síbẹ̀ kí ló dé láàrin Ìlọrin síra yín ìròyìn tá a gbọ́ láti kékeré ni pé Ìlọrin mèésù jàǹbá bó tiẹ̀ já sí pé arólórin kan tó fẹ́ sọ yìí pé mèésù jàǹbá yẹn náà ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí lóòótọ́ olóríkì tí wọ́n máa fúnra kankan o wọ́n á máa pe Ìjẹ̀bú láhùn àmọ́ bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ Ìjẹ̀bú yóò mọ̀ pé oríkì tí ẹ̀ ṣe oríkì wọn torí gbogbo àfáà láyé ibi tí ilẹ̀ ti gbà wọ́n ju ilẹ̀ Yorùbá yìí ilẹ̀ Ìjẹ̀bú ni tí wọ́n sì ti gbádùn jù àmọ́ wọ́n rí Ìjẹ̀bú kan tó láhùn jọ náà ni wọ́n gbá bóyá rí gbogbo Ìjẹ̀bú ó ti ṣe kíni bí ó ti rí nu wọ́n ní mèésù jàǹbá ni yín ẹ kọ́ntínú jàǹbá yín tí ẹ bá ṣe pé ó ń jàǹbá ni ẹ wojọ́ tí wọ́n ti ń bú ọba Ìlọrin àwọn tí wọ́n èé sọmọ Ìlọrin jáde ọmọ Ìlọrin tó jáde ò tó nǹkan ẹ wá wò lónìí ẹ̀yin nu ọlọ́nu bẹ́ẹ̀ bá ṣọ́ra ó tásìkò tọ́lọ́run fẹ́ dá síríà fún yín ni ṣe é rántí pé èmi là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ jáde lórí ọ̀rọ̀ bàbá tibí tó ń bú àwọn àfáà Ìlọrin jọ́nà lọ́hùn pé ẹ̀yin Ìlọrin ẹ fura o tẹ́nìyẹn sọ pé béèyàn kan bá bú òun nínú aláfà òun ó bọ́ sórí èṣù òun ó dájọ́ tí ó kú ni tí mo sì bọ́ ọ́ta níjọ́ náà wí pé kò ní dá fún tí ò bá lè sọjọ́ tí màá kú èèyàn tó bá rántí lórí rìsálà ńjọ́ náà ẹ wá wo ohun tí Ìlọrin ń ṣe fúnra wọn mo mọ ẹ̀tàn àmọ́ mi ò mọ bí wọ́n ṣe ń tàn yàn irọ́ ni ẹ mọ bá yẹn ń tàn yàn ẹni bá mẹ̀tàn yóò tàn yàn àmọ́ Ọlọ́run yóò yááfì gbogbo wa kó jọ tún wa ṣe náà mo wá sí alẹ́ yìí àfáà kan mo ti sọ̀rọ̀ ẹ̀ rí ó wà ń lọrin báyìí ó máa ń ṣe bí ìgbà tó nímọ̀ ju gbogbo Ìlọrin lọ òun ló búbu dírú ńgbà kan yìí pé kìí ṣe pé kí wọn kàn máa kó aṣọ àṣẹ àrísọ́rùn àfáà kan tó pera ẹ̀ ní ṣe bóyá àfáà Kámílù kan nílọrin báyìí ó máa ń sábà fọnú púrúpúrúpúrú báyìí bí ó lọ àṣẹ àrí tí máa rò pé ìmọ̀ jòkó ìmọ̀ yẹn ò sí ń bẹ̀ òun ni mo fẹ́ ẹ bá mi ṣí ẹ fídíò yìí gan dọ́dọ̀ rẹ̀ átíkù rẹ̀ tó kọ yìí òun lérò pé òun fẹ́ yẹ̀yẹ́ Jaqmal ni èmi ò wá yẹ̀yẹ́ ẹnìkan kan mo wá sọ̀rọ̀ mímọ̀ ni àmọ́ ẹ má máa fi alọ́ lẹ́ lárúbáwá ẹ má máa fi ṣe criteria mímọ̀ mọ́ torí pé ntí ò yí ẹlòmíì pọ̀ afa yìí wá kọ́ síbẹ̀ afa mi ò mọ bó ti kọ́ ẹ bá ń yẹ̀ wò ó ní kinní kan mufti alásàlátù ẹ̀yin náà ẹ máa bá a kà mo gbé sórí kinní ni ó ní since ẹ bá mi ka orúkọ afa tó kọ́ ṣe bá fà ní Ìlọrin ni ẹ kílẹ̀ pé afa no Kamilu Dini Al-Adabi ló kọ́ báwo ló ti kọ́ ó ní since Mufti Asalatu has claimed that there is nothing like kafara. That there is nothing like kafara. Since it's not mentioned in the Quran. Since it's not mentioned in the Quran. Then help us ask him to give a verse. Or of Quran that prohibit female of his asalatu from fasting mashallah when they are menstruating al-afa yìí lórí ọ̀rọ̀ tó gbé wáyé kò nímọ̀ nípa Islam tó nǹkan pọ́pọ́ àfa náà sì ti rí nìyẹn àfa yìí ń sọ wípé nígbà tí mufuti alásàlátù tó ti wá mú dájọ́ wá ní ìsìn pé kò sí kàfàrà nínú Ramadan ó yẹ ẹ bá wa bí léèrè kó wá mú àyà Kùránì kan wá ṣàn pé tí Shehu Jaqmal ló ní pé ẹ mú àyà wá wọn sì ráyà mú wá àìráyà mú wá yẹn náà èyí ò ti kọ́kọ́ fìdí yín rẹ̀ mí lẹ́gbẹ̀ẹ́ kan ṣàn pé míà fìlímìhà kìí ṣe pé mo bá fa Jaqmal lọ tẹ́ ẹ bá gbọ́ wá sí tí mo ṣe ń jọ Monday pé caption àfa rang presentation wọn filibidaya rang ìgbẹ̀yìn làfa ṣẹ̀ṣẹ̀ ti fẹ́ sọ ní tí wọ́n fẹ́ wí pé intafa ń wí ni wípé ọ̀ràn yẹn kàfàrà kò lè gbé ẹni tó mọ̀ọ́mọ̀ amdan
kàfàrà ò gbé níwájú Ọlọ́run èmi sì lè rádìísì tó sọ pé kàfàrà ò gbé wa tó sì lálàáfíà kàfàrà ò gbé pé ẹnìkan lọ fún yàn ló ń jẹ ẹ wá dákun ẹni tí òrò ń jẹ fún yàn ńkọ́ tó tún wá lóhùn ò lágbára àti lè gba àwẹ̀ yẹn kò sì tún lágbára àti bọ́kùn ẹrú tọ́lọ́hùn ò sì láàbọ̀ lọ́rùn ṣé wọn pé kò sí kàfàrà wo ni ó san èyí tó wá bá nàbì tànàbì ń bi léèrè wípé ṣé ànàbì lè yẹ kó bá tán kàfàrà ni ànàbì ń bi léèrè wípé ṣé o lágbára láti gba àwẹ̀ oṣù méjì ṣé ó yẹ kán máa bi léèrè pé ṣé ó ní kápá rẹ̀ wàláàlì ẹni yẹn ò sọ pé òun mọ̀ọ́mọ̀ ṣe ó kàn wá pé alákìtù ni tèmi ti bá mi ọ̀rọ̀ mi ó ti yingi wọ́n wá bi léèrè pé kí ni tó ṣe ó ní wàkàtú àwọn àṣàtú mo ṣe báyìí sí ìyàwó mi bóyá ó mọ̀mọ́ bóyá kò mọ̀mọ́ ni àmọ́ wọ́n wá ń bi léèrè pé ṣé o lágbára àti gbàwé oṣù méjì ó lóun ò lágbára rẹ̀ ṣé o lágbára àti bọ́kùn ẹrú ó lóun ò lágbára rẹ̀ ṣé o lágbára àti bọ́yàn ọgọ́ta òun ò lágbára rẹ̀ wọ́n tún wá gbé so fún ànábì pé ókè àyàndá rẹ̀ fún ànábì ànábì tún wá gbé fún kó lọ́ọ́ fi san kàfàrà yẹn òun tún wá ń ta lóun ó gbé fún iṣẹ́ nìkan ń bẹ tó tòṣì jòun lọ ni ànábì wá ní òkè kó lọ́ọ́ máa jẹ ànábì wá rẹ́rìn tí gbogbo eyín ànábì fi wá kó ta lórí òfin Ọlọ́run lákàyè gan sọ fún wa pé eléyìí kèé sọ ànábì kan ló ń ṣèyẹn mọ́ níbi òfin Ọlọ́run ànábì wá rẹ́rìn wá ní òkè ìwọ àtàwọn ará ilé yín ẹ lọ́ọ́ máa jẹ ẹ dákun kàfàrà ó wà lẹ́nu yẹn wá sàn intafa ń sọ ni wípé kàfàrà ò lè gbé ẹ jẹ́ ń sáré fún wa ní àdìsù kan bíi pé kàfàrà ò gbé intafa ń wínu kódà láwọn ìlú kankan nú àwọn ilẹ̀ Lárúbáwá béèyàn bá jẹun ní pọ́bílíkì lọ́sàn-án àwẹ̀ yóò lọ ẹ̀wọ̀n oṣù 6 kódà ó wà bẹ́ẹ̀ ní Morocco ó wà bẹ́ẹ̀ ní Kuwait yóò tún sọ gàrámà ẹ̀yin tẹ́ wá lọ sọ́hun ní ìsìn ẹ wá ń ṣàbòsí ńlẹ̀ èyí tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ wà kọ̀ọ̀kan ọ̀rọ̀ kan tí ò ní túmọ̀ torí pé ìkórìíra àti ìlara tí jákèmẹ́lì bá sọ mọ́kìfù tiẹ̀ ẹ sọ mọ́kìfù tí òun sọ pé bóun ti rí rè ẹ̀yin náà ẹ sọ bẹ́ẹ̀ ti rí túláàsì kọ́ ni kó máa jásí pé táwọn àfáà náà wí nìkan láàmú ẹ wí rárá torí Ọlọ́run ò fún wọn láṣẹ rẹ̀ ẹ jẹ́ ká jọ sáré ka àdìsù kan ẹlòmíràn máa lérò pàdísù tí mo fẹ́ kà yẹn èyí tí wọ́n ní kò lálàáfíà ni àwọn àfáà ní politics àdìsì tó bá kùránì lọ wọ́n ní yìí wò lálàáfíà èyí tó yapa kùránì wọ́n ní yẹn lálàáfíà mìíràn fìlìmìhà ẹ jẹ́ kí n sáré ka àdìsù eléyìí rawa an-Nasa'i fil kubra nínú Sunanul Kubra ti àfáà wa mo kàn fẹ́ sáré já sí eléyìí ṣe lẹ́sọ̀ tálẹ̀ nínú Sunan àfáà wa Nasa'i al-Kubra tá a bá lọ ka hadith 3273 an Abi Amama radiyallahu ta'ala an qala ó sọ báyìí sami'tu rasulallahi yaqul mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run tí ń sọ wípé bayna ana nahim idha atani rajulani fa akhadha bidab'ayya ó ní láàrin pé mò ń sùn lọ́wọ́ ìyẹn fi hàn pa ànábì ńlá lánìí ó ní atani rajulani ànábì láwọn ọkùnrin méjì kan wá bá mi fa akhadha bidab'ayya wọ́n wá mú mi níbi abẹ́ èjìká báyìí wọ́n mú mi dání wọ́n wá fà mí ànábì wá mú àdìsí yẹn lọ títí ó wá ní thumma intalaqa nabi wọ́n wá mú mi débi kan ibi àwa dé ni fa idha qawmun mo wá rí àwọn èèyàn kan bẹ̀ mu'allaquna bi araqibihim wọ́n fi gògóńgò wọn kọ́ ẹ máa gbọ́ o mushaqqaqatun ashdaquhum daman ẹ̀jẹ̀ wá ń dà lẹ́nu wọn báyìí wọ́n fi gògóńgò wọn wọ́n fi kọ́ òkè ṣàn pé ọ̀rọ̀ ànábì là ń kóòtì lọ́wọ́ yìí wọ́n fi gògóńgò wọn kọ́kè ẹ̀jẹ̀ wá ń dà lẹ́nu wọn fakultu men ula mo wá béèrè pé àwọn èwo làwọn yìí àfáà yìí ni mo bi ànábì lè àwọn èwo làwọn tí wọ́n fi kọ́kè nì tẹ́jẹ̀ ń dà lẹ́nu wọn ni qala ahula ànábì láwọn tí wọ́n fi kọ́kọ̀ nì alladhina yuftiruna qabla tahillati sawmihim òun làwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ túnu lásìkò tásìkò tó yẹ kí wọ́n túnu ò tíì pé àdìsọ ànábì ni o sọ ahùlẹ̀ Albani sọ aha rẹ̀ o ẹ dákun ṣé kàfàrà yẹn gbé eléyìí náà ẹ lọ wo tíra àsọyíhà ti Albani ẹ lọ wo àsọyíhà rẹ̀
nínú hadith 3951 léyìí tó ń túmọ̀ sí pé hadhihi uqubatu man sama thumma aftara amdan, ìjìyà tí ń bẹ fẹ́ni tó gbààwẹ̀ tó wá mọ̀ọ́mọ̀ já qabla hulul waqti al-iftar, ṣáájú kásìkò tó yẹ kó túnú tó bá wá rí bẹ́ẹ̀ fa kayfa halu man la yasumu aslan, báwo lọ̀rọ̀ ẹni tí ò wá gbààwẹ̀ rárá ti rí tó sì lágbára rẹ̀. Al-Qur'an dẹ̀ sọ fún wa wípé wa an tasumu khayrun lakum, kẹ́ ẹ gbààwẹ̀ ló lóore fún àdìsù eléyìí lálàáfíà o. sọ ahahu al-Albani, èyí tí wọ́n gbà pé kò lálàáfíà lọ́dọ̀ àwọn àfa ìyẹn rẹ̀ àdìsù Abu Hurairah ni o, wọ́n ní sinadu rẹ̀ ò dáa. ìyẹn ni pé man aftara yawman fi Ramadan, ẹni bá mọ̀ọ́mọ̀ jáwẹ̀ kan nínú Ramadan min ghayri rukhsa, láì ń ṣe wípé Ọlọ́run ṣàmójú kúrò fún, min ghayri rukhsatin rakhasa Allah, kìí ṣe pọ́lọ́run ló mójú kúrò fún. wọ́n ní lam yakhudh anhu sawm ad-dar, bó fi gbogbo ọdún kan gbàwẹ̀ kò lè ka. àdìsù yìí rọ́wí Abu Hurairah, ó wà nínú Sahihu Ibn Khuzaimah, ó wà ní Musnad àfàwà Ahmed, kódà Imam Bukhari àti Muslim gbà wá, wọ́n wà nínú Mu'allaqu àfàwà Bukhari. tá a bá lọ ka wábì yìí qala Ibn Mas'ud, orí ẹ̀ náà lọ́mọ Mas'ud wà. àwọn àfàwà gbà pàdísù eléyìí wọ́n ní kò lálàáfíà, sàn pé èyí tí Abu Hurairah gbà wá tó jẹ́ ti bí nì, wọ́n ní àgbọ̀dọ̀ wó Abu Hurairah nìkan ni ó gbà wá, torí pàdísì innamal a'malu binniyati yẹn náà ṣèbí Umaru nìkan ni ló gbà wá, kílẹ̀tà kàndẹ́mẹ̀ yìí. ok, tá a bá wá sọ pé léyìí kò lálàáfíà, ẹ jẹ́ á wo Kùránì pẹ̀lú rẹ̀. ṣé Kùránì gbà pé èèyàn lè mọ̀ọ́mọ̀ jẹun fi Ramadan? ó ní summa atimmu siyama ila al-layl, ẹ jẹ́ ó dalẹ́ lówí, ẹnìkan wá mọ̀ọ́mọ̀. ibi àfa àti gẹ́ẹ̀tì ẹ̀rán gì ni pé àfa ń sọ pé kò sí kàfàrà, àwọn èèyàn ò tètè mẹ́bi tí àfa ń lọ. ìntàfà fẹ́ sọ ni pé kàfàrà ò lè gbé ìjìyà ẹni tó bá ṣe rẹ̀ jọ mọ̀, torí pé àwọn kan ń bẹ wọn lágbára kán bọ́ọ̀yàn ju bá ní lọ, ó sì lágbára kó fún èèyàn léso, kó fún wọn lóúnjẹ, tàbí kó bọ́ okùn kúrò lọ́rùn èèyàn, ó lágbára rẹ̀. ìbáà jẹ́ ìyàwó rẹ̀ o, ìbáà jẹ́ àlè ẹ̀, ẹ gbàgbé ẹ̀, ó fi obìnrin já lọ́nà, ó já náà ni. so àdìsù eléyìí jẹ́ kó yọ wá pé ìjìyà ẹni tó jáwẹ̀ lọ́sàn-án àwẹ̀ tó mọ̀ọ́mọ̀ yóò jìyà níwájú Ọlọ́run. íńtàsí ń pè ní kàfàrà náà ni ẹ̀ṣẹ̀ tí èé ṣe pé ó lágbára jù. ẹ gbọ́, Ọlọ́run ò fi bìkan sọ pé ẹ má fi ẹ̀yìn ìyá yín wé ti àwọn ìyàwó yín, ṣe ló fẹ́ kọ́ wa ní mọ́ra láwùjọ pé ẹ má máa sọ̀rọ̀ tí ò dá lẹ́nu. ó sọ pé tó o bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ padà, sọ pé ìyíwọ̀n ní jìyà lọ́run, ẹni ó fẹ́ yín rẹ̀ wé ya rẹ̀ kò ní jìyà lálìkìyàmọ̀. adásèré àfún pé má wí bẹ́ẹ̀ mọ́, torí ẹni tí ó bá fẹ́ tún wíru ẹ̀. ẹni tó sì já sí wípé òun ní tiẹ̀ ó lọ ń fọlọ́hún búra lórí irọ́, Ọlọ́run bá gbófin kalẹ̀ fún yín pé gba àwẹ̀ 3, tàbí kó o bọ́ ènìyàn 10, tàbí kó o ṣe kíni o, kó o dá aṣọ sí èèyàn 10 lọ́rùn. ó wá sọ tẹni tó já sí pé òun ṣàṣìṣe ni, kìí ṣe pé ó máa má pààyàn o, torí pé kò sí kàfàrà fẹ́ni ó pààyàn o. torí pé tó o bá pààyàn jazauhu jahannam, ó wọ náà ni. Kùránì ló sọ bẹ́ẹ̀, tàbí kí wọ́n pa ọ́ di, tí wọ́n bá rí ọ pa láyé ó wọ̀ náà lọ́rùn. so àmọ́ kàfàrà wípé ó mọ̀ọ́mọ̀ fi Ramadan ó mọ̀ọ́mọ̀, kìí ṣe pé kò mọ̀, ó mọ̀ọ́mọ̀, ó gbóyà sọ́lọ́run. kí lọ́lọ́run ó ṣe? yóò jìyà lálìkìyàmà, àfi tẹ́niyẹn bá ronú pìwàdà tó ṣe tawbatan nasuha tí ò padà síbẹ̀ mọ́.
kàfàrà ò gbé ìjìyà rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àwọn àfáà ni wọ́n wá gbé tó kàfàrà kalẹ̀ fún pé láti fi ṣe dádù zàrẹ̀ bí ìgbà tá a sọ fóbìnrin tó rẹwà pé kó máa bójú káwọn obìnrin má lè dá láàmú ṣàríà kọ́ ló sọ bẹ́ẹ̀ fún àwọn àfáà ni wọ́n wá sọra wọn di ṣàríà. ẹnu tí mo fẹ́ yà sí lórí èyí nìní sìkọ́lọ̀ kó ṣíjú àánú wa níbi tá a dé yìí à ń fàsìkò yìí rọ ẹ̀yin ọmọ ya wa iṣẹ́ Ọlọ́run kan ẹ̀ bá wa dá sí lálẹ́ yìí o sísítẹ̀mù wa tá ń lò yìí hard disk ẹ̀ ti full tí ó fi jáde pé tí ó bá dọ̀tún la ó ṣeé ṣe ká má rí lò a sì need hard disk torí pé òun lágbára tí ó máa jẹ́ 4 terabyte ó sì ń jẹ́ 95,500 naira títí ọ̀tún la mo mọ̀ pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwọn ẹni rẹ̀ wọ́n ṣètò ẹ̀ Ọlọ́run bá mi ṣe dáadáa fún kókó àwọn akila ilaha illallah jẹ́ kí n wá bọ́ síbi ọ̀rọ̀ ìbéèrè àfa Kamilu ẹ rí i pé mò ń bá wá sí kan bọ̀ tafsiri mo gbé sẹ́gbẹ̀ẹ́ kan ni o ṣe pé ń bi adé ni wípé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wala ataka hadithu Musa ìjẹ́ròyìn ànábì Musa ti dọ́dọ̀ wa ànábì Ọlọ́run fẹ́ ròyìn ànábì Musa fún já a sì fi bẹ̀yẹn lẹ̀ náà járin lè ó rí i pé ń bi àkọ́lé ọ̀rọ̀ yìí ti lọ ni pé àwọn àkóbá tí wọ́n fowó kọ súnà ṣe kí ni o ṣe sí Islam àti sọ nínú ẹ̀ lọ́dún ìjẹta lára ẹ̀ ní ká máa sọ pé obìnrin ò lẹ́tọ̀ọ́ láti lọ kí jímọ̀ tálù Kùránì dẹ̀ ń sọ fún wa pé yá ayyuhal ladhina amanu ṣóbìnrin ò sínú àwọn amanu ni pé idha nudiya lis-salati min yawmil jumu'ah fas'aw ila dhikrillah wa dharul bay'a léyìí tó ń fi hàn yí pé obìnrin tí ẹ bá lọ jímọ̀ yóò jìyà Ọlọ́run min ghairi udhrin láì rí nira ṣe Kùránì ló tún sọ yẹn náà pé kóbìnrin má lọ jímọ̀ ngba Ànábì sọ yí pé al-jumu'atu haqqun wajibun ala kulli muslimin fi jama'a ṣóbìnrin ò pẹ̀lú mùsùlùmí táwọn àfa wa fi kún pé illa abudun mamlukun tó sì já sí pé lójú ogun bó ti le tó gan Ọlọ́run ò fi run lẹ̀ Suratul Jumu'ah tó wá ń jẹ́ súra jímọ̀ tó wá ní òfin lọ́tọ̀ àwọn afáàdẹ̀ mú gbogbo ẹ̀ wọ́n fọ́jú ẹ̀ lórúkọ súnà irú ẹ̀ náà ní irú kàfàrà yìí jẹ́ àwa lọ sínú ẹ̀ ìjẹ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù lè gbà àwẹ̀ torí pé lọ́dọ̀ Kamilu làádàbí ni wípé atọ́pọ̀ afá pé obìnrin tí ń ṣe nǹkan oṣù ò lè ṣe kí ni kò lè gbà àwẹ̀ àmọ́ ó lè gbà àwẹ̀ kódà yóò gba Ramadan obìnrin tí ń ṣe dákun ìtì ìbúmi o jẹ́ mẹ́rin mi wá náà tó o bá sì bú mi ó bu Ibnu Taymiyyah náà torí pé mo máa lo Ibnu Taymiyyah láti fi bọ̀tírẹ́sì ẹ̀rí mi tó o bá ti wá fẹ́ bú mi kó o bú Ibnu Taymiyyah mọ́ bó o bá sì bú mi ó bú Kùránì mọ́ mi torí pé ìkan Ọlọ́run bá mi ṣíjú àánú wò torí mo bí kò lè jẹ́ Malam Yusuf Adépọ̀jù ló ránṣẹ́ ń jíṣẹ́ ara ẹ̀ ni lára àwọn ọmọ ẹ̀yìn Yusuf ni ó ń àtáàkì mi mo sì mọ̀ pé ní tó ṣe ń àtáàkì mi ni pé torí pé ó rí mi pẹ̀lú Adégúnwà èmi sì fẹ́ràn Yusuf torí pé ó ń jíṣẹ́ Ọlọ́run mo sì fẹ́ràn Adégúnwà torí pé ó ń jíṣẹ́ Ọlọ́run tínú bá wá ń bí ọ pé òun rí mi lọ́dọ̀ Adégúnwà ìbínú yẹn ni ó pa ọ́ ò ní sọ̀fáìfù rẹ o ìyìn tó bá fi lè mẹ́mi tẹ́mi ò kórìíra Yusuf tó ń kórìíra pé ó rí mi lọ́dọ̀ Adégúnwà ìbínú yẹn ni ó pa ọ́ torí pé ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ níran yìí mi mọ wàhálà yín ó tún wá ń sọ fún mi pé wọ́n àárà bọ̀ mi àbọ̀ tiwọn náà ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ó wá lo kínní Yusuf ló lò ọmọ akadìpù ni kí ló dé ṣé wàhálà wà ń bẹ ní sọ́nbí sọ́nbí mẹ́ja ni ẹ̀ ṣáà wá àwọn tẹ́ ẹ̀ máa forí wọn gbára ẹ̀yin náà lẹ́ ń lọ mọ́ tọwọ́ bọ àwọn èèyàn nǹkan ọkàn tí mo rí lọ́dọ̀ Adégúnwà tó jọ mí lójú ni pé mi ò rí ọmọ Adégúnwà kan rí kó wá bọ́ ọ̀tà kó máa bú Yusuf àmọ́ ẹ máa rí àwọn ọmọ ẹ̀yìn Yusuf kan wọ́n sì máa bú ní gbàgede báyìí tó sì burú jáì bọ́gà méjì bá ń jà kó kàn máa ṣẹ́ àfọmọṣẹ́ olórí ibú ẹ fa àwọn ọ̀gá yín lẹ̀ bẹ́ẹ̀ bá lè bá wọn sọ̀rọ̀ báwọn méjèèjì bá ń ṣòṣì bí ẹran aṣẹ́ o ẹ̀yin ẹ má ṣòṣì pẹ̀lú wọn bẹ́ẹ̀ yóò bá lè hàn pé mo pa àwọn méjèèjì pọ̀ nísìnyí ni mo sì mọ tí mò ń ṣe ó wá lè bọ́ tún nú kó bó sì nú
kí ni tẹ̀yin ọmọ ẹ̀yìn tẹ́ wàá máa dákun bẹ́ẹ̀ bá lè parí ẹ fílẹ̀ kọ́ lọ yanjú ẹ èwo ni kẹ́yìn tí wàá máa lọ máa rógi lábẹ́lé lórúkọ kílódé ọlọ́run bá tún gbogbo rẹ̀ ṣe o ẹ fà wọ́n lẹ̀ ẹjọ́ máa bára wọn fà á wọ́n ti ní ọyìn tí wọ́n jọ ń dùn èso ọ̀rọ̀ ẹ̀sìn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rọ̀ ayé làwọn méjèèjì ń bá ara wọn fà tó wọ́n sì jọ gbéra wọn lọ ilé ẹjọ́ ẹ fi wọ́n lẹ̀ kẹjọ kó ṣèdájọ́ wọn káwá sì máa bẹ wọn bẹ lọ́hùn kọ́lọ́ mọ́tàlì kìí àmọ́ wọn rú èwo láti wọn máa dá wàhálà míì lẹ̀ lábẹ́lé afa náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mi ò ní wàhálà pẹ̀lẹ́ nìkẹ́ni o Yusuf eṣọ́tà mi ọ̀rẹ́ mi ní Jamiu ọmọ ìyá mi sì ní àjọ ń ṣe papọ̀ ni èmi èyí sì ṣọ̀dàlẹ̀ ìwọ tó o bá ti fojú ọ̀dàlẹ̀ o ti mọ̀ pé ọ̀dàlẹ̀ nìwọ fún rẹ bọ́lọ̀ ń ṣe dé mi nu bí n bá ń lọ ẹnìkan ò ní kí n padà àfi tí n bá rí n tí ò bá wù mí níbi tí mò ń lọ mo sì ń sọ pé ẹ̀yin tẹ́ ẹ bá pè mí fún wáàsí ìdá ọ lóhùn tó bá yẹ pé pò ń rí mi lọ́dọ̀ Adégún ẹni ń bí ọnú ìbínú ó pa bàbá rẹ àti ìyá rẹ yóò pààrọ̀ yín o mú túbì kẹ́ ìsìnkún ní o ó lè lé mi ń bẹ̀ àfi tí n bá ní mi ò lọ ọbẹ̀ mọ́ bẹ́ẹ̀ yìí ń ṣe jẹ́nu. afa Kamilu lè àdàbí wa ń béèrè wípé àyà Kùránì wo ló sọ wípé ẹni tí ń ṣe nǹkan oṣù kò lẹ́tọ̀ọ́ kó máa ṣe kíni kó máa gba àwẹ̀ àìmọ̀kan labádébẹ̀ àtàṣìṣe àwọn àfọ̀nfíkìw ẹni tí ń ṣe nǹkan oṣù ó lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀ àkọlé ọ̀rọ̀ yẹn wá rèé ẹnìkan ló kọ́kọ́ lé ọ̀rọ̀ yìí sí mi níjọ́ àfáà náà pè mí bí ọ̀rọ̀ kan báàsù kan ẹ rántí pé mo sọ ọ̀rọ̀ náà mo láfa yìí ọ̀rọ̀ yóò tí ì tó wọnú ẹ̀ torí pé mi ò lẹ́rìí tí ó jiná fún mo wá wọnú rẹ̀ lọ mo wá rí i pé àwọn àfáà fúnra wọn ti kó bá Islam ló kọ súnà ló kọ sàríà ló kọ ọ̀fẹ́ ẹnu ara wọn jájọ tẹ́tí ká wọnú Al-Qur'ani lọ ìjẹni tí ń ṣe nǹkan oṣù lè gbààwẹ̀ ẹ wá wòye àwọn tí wọ́n jẹ gbèsè lóbìnrin aláwẹ̀ méje aláwẹ̀ márùn aláwẹ̀ mẹ́ta wọ́n á sì gbá tí wọ́n fi kú àwọn àfáà ló sì bà tí wọ́n jẹ́ nǹkan oṣù ò dínà àwẹ̀ gbígbà já wọnú ọ̀rọ̀ lọ Qala ta'ala jájọ lọ sínú Al-Qur'an ìwọ náà gbé Qur'ani tiẹ̀ náà Quran 2 verse 222 222 mo bá ń kọ síbẹ̀ ọlọ́ni ìrà nẹ́bì yas'alunaka 'anil mahidi kul huwa adha fa'tazilu an-nisaa fil mahidi wala taqrabuhunna hatta yatuhurna fa idha tataharna fatuhunna min haythu amarakumullah inna Allaha yuhibbu tawwabina wa yuhibbul mutatahhirin wá gbọ́n tọ́lọ́run sọ mbẹ́ oní yas'alunaka wọ́n bọ̀ wá bí wà nàbí léèrè anil mahidi nípa ẹni tí ń ṣe nǹkan oṣù báwo láti lò pẹ̀lú ẹ̀ kúl ọlọ́run wá fún ànábì lẹ́sìn yìí pé dáwọn ẹlọ́run wípé hadha ẹ̀gbin ni hadha ìdọ̀tí ni fa'tazilu nisaa fil mahidi ẹ má súnmọ́ wọn ní sísúnmọ́ à ń bára wa lò ní lọ́kọláya ìyẹn ni pé ẹ má ní bá lò pẹ̀lú wọn fil mahidi nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù ní lọ́wọ́ ìtìzal ẹ yẹra fún bíbá sùn wọn kìí ṣe pé ẹ lè mú wọn dání ọlọ́run tó ní kan yẹra làwọn afábára níbi sọ yìí pé if'alu kulla shay'in illa nikah gbogbo nǹkan ní ká ṣe pẹ̀lú ẹ̀ àfibásùn nìkan kódà ẹ lè lábẹ́ rẹ̀ ẹ wọ ọ̀rọ̀ rádaràda ìyíhun náà ni wọ́n bá débi tí wọ́n fi wá rọ àdísù kan ọlọ́run sọ fún ànẹ́bí pé fa'tazilu nisa ẹni ẹ ló níyàwó márùn tẹ ẹ ló níyàwó mẹ́kànlá kò wá sẹ́ni òun àfẹntí ń ṣe ń tọ́lọ̀ ní kò yẹra fún ni ọlọ́run ní fa'tazilu nisa fil mahidi ẹ yẹra ń bá nàbí wí ń bá wa náà wí ẹ yẹra fún bá sún àwọn ìyàwó yín ẹ yẹra ń bí ojú ara wọn ni fil mahidi ó wá sọ pé ata yatuhurna àfìgbà tán bá parí nǹkan oṣù yẹn
ànábì yẹn wá ṣe sùúrù kan wá parí nǹkan oṣù yẹn lọ́dọ̀ àwọn àfa aládìsí wọ́n tún wá bá a débi kó tún fi ẹnu gbò kan jọ kan falẹ̀ ìyá ọ̀dọ̀ bẹ̀lẹ̀ kò lè já ànábì tiwa torọ́lọ́n ló ní fa'tazilu nisaa yẹra obìnrin ní fil mahid yẹn yẹra fún sísúnmọ́ láti bá a láṣepọ̀ ọlọ́run tó ní wọn alánàbì sọ pé if'alu kulla shay'in gbogbo nǹkan lẹ lè ṣe pẹ̀lú ẹ lè la díẹ̀ ẹ lè lára rẹ̀ ìlànà ká ẹnu pé ẹ má jẹ́ kíkí ní ìgò tìrò wọnú ọ̀pá tìrò kó wọlé tìrò nìkan ni ẹ máa gbá àwọn ọ̀rọ̀ tí ò dáa alukurani sọ pé la takrabuhunna má gbọ́ má tiẹ̀ súnmọ́ bí ojú ara wọn ni pé o tiẹ̀ fẹ́ ṣe bí ìgbà tó lọ́nba ni la taqrabu zina ṣe àwọn pé ẹ̀ ń sọ má tiẹ̀ dé di rẹ̀ rárá lẹ́sọ̀ eléyìí ni wọ́n lò wà la takrabuhunna ẹ̀gbọ́n tó sọ ni ó ti ní fa'tazilu nisaa yẹra fún bàásùn wọn fil mahidi lásìkò tó bá ń ṣe nǹkan oṣù kódà àwọn ará ilẹ̀ Yorùbá yìí tóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn èyí fẹ́ kó fọwọ́ kan nǹkan tí ń bá ń jẹ́ nǹkan àjò wọ́n gbà pé ó lè bàjẹ́ ẹ wo bọ́lọ̀ tí ń bá nàbí sọ̀rọ̀ pé la takrabuhunna má súnmọ́ wọn yẹn kí ni túmọ̀ rẹ̀ hatta yat'urna títí tí wọ́n fi parí nǹkan oṣù wọn ìyẹn ni pé má súnmọ́ wọn kó o tiẹ̀ fẹ́ make attempt láti bá wọn sùn lẹ́ni ó wà ní àdìsí yìí pé ànábì ń súnmọ́ wọn yóò tún sọ fún wọn pé ó dá ó yá mú aṣọ èyí tí wọ́n fi ń bùn dírù ń jọ́sí pé jàmẹ́dà ní ń jẹ́ bẹ́ẹ̀ ànábì ó tún ní yá bá mi fi aṣọ lédi ojú ara rẹ yóò wá máa gé la ilaha illallah nǹkan ṣe wá o òfò àṣì ní ṣe làákàyè o ara àwọn àdìsù tí wọ́n ní wá gbàgbọ́ nù o ṣe eléyìí bá Kùránì lọ ṣe àpé tí wọ́n lànàbì ṣe yẹn ó ti di súnnà pé bí àwọn èèyàn bá ń ṣe nǹkan oṣù gbọ́dọ̀ máa rẹ́ díẹ̀ pé ànábì ní ó yá ìtàtẹ́rì ó yá róró kó o bójú ara yẹn ṣàtànà bí ó fi wá máa ṣe gbogbo àwọn ìyàwó rẹ̀ ní ṣe nǹkan oṣù lásìkò kan náà bí wọ́n ti sọ pé gbogbo òróró kan ní máa ń tà wá fún àwọn ìyàwó ẹ̀ gbogbo òróró kan àwọn á ní sex machine nínú àdìsù Kùránì la takrabuhunna má súnmọ́ wọn má tiẹ̀ súnmọ́ ìyàwó yẹn pé o tiẹ̀ fẹ́ ṣe ṣáàní hatta yat'urna bí ṣáàtì tó bá fẹ́ súnmọ́ àyàfi tó bá parí nǹkan oṣù ni dìdìrín kan wà máa sọ pé àfáà yẹn ń twist Kùránì ni ìrònú àwọn orientalist lólò ó yá ìwọ ló ronú súnà kó fi tú èyí tí mò ń tú tí ó bá yàtọ̀ sí tí mò ń tú gbogbo yín wá èmi wà ponú ní ìrònú ṣìyàn èmi ò ní ìrònú orientalist èmi ò ní ìrònú àwọn falasifa ṣe é rí pé ẹ ponú díẹ̀ torí káwọn èèyàn mẹ́lẹ̀ rí ọ ìwọ náà gbé Kùránì tiẹ̀ náà ó ní fa idha tatahharna tí wọ́n bá wá parí nǹkan oṣù yẹn tán ẹ̀túbọ̀ tí wọ́n bá tún tó wẹ̀ ní o Kùránì ló sọ bẹ́ẹ̀ o hatta yatahharna àfìgbà tí ìdọ̀tí yẹn bá tán ó wá ní fa idha tatahharna nígbà tó bá tún wá wẹ̀ yẹn pé tán bá ti tún wẹ̀ Ọlọ́run tún ní má ṣe kí ni o má tí ì súnmọ́ wọn ẹ wo bí Islam ṣe dáa tó torí gbẹ́gbin yẹn ń bẹ lára wọn ó mọ tí wọ́n ń pè lẹ́gbin ni ẹyin tóbìnrin máa ń yín lóṣooṣù kí là ń pè lórúkọ kan náà yíyín ẹyin wọn ni ovulation period ẹyin yẹn tó bá fọ́ sínú wọn nígbà tí ò bá sí àtọ̀ tí ó fertilize rẹ̀ ẹyin yẹn náà ìdọ̀tí yẹn ni ó di ẹ̀jẹ̀ ni ó jáde ta bọ́kùnrin bá sì forí ń kó ó lè pa nǹkan ọkùnrin rẹ̀ lọ béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ tí ọkùnrin bá ń fi abẹ́ rẹ̀ kó ẹ̀jẹ̀ yẹn ó lè pa abẹ́ a máa pa abẹ́ yóò pa abẹ́ níbi Ọlọ́run ní agbára dé táwọn kòkòrò tọ̀hún bá wọnú ẹ̀ torí pé Ọlọ́run ò dábẹ̀ fún wọn ó lè pa abẹ́ yẹn Ọlọ́run ló wá mọ iye ẹni tó jì sínú rẹ̀ Ọlọ́run ní fa idha tatahharna nígbà tí wọ́n bá wá mọ́ra tí wọ́n bá wá wẹ̀ kú òun bí ẹ̀gbin ni fatuhunna min haythu amarakumullahu ibi Ọlọ́run bá pa yín láṣẹ bí ẹ máa fi nǹkan sí ni ibẹ̀ yẹn náà ni wàá máa ṣe kí ni ibẹ̀ yẹn náà ni wàá máa lò láti máa ṣe yẹn ni pé ẹ wàá máa bá wọn láṣepọ̀
bolúwa ti pa yín láṣẹ kẹ́ ti máa bára yín lò wá gbọ́ lọ́hùn ó ní inna Allaha yuhibbu tawwabin ẹ̀yin tẹ́ ẹ ti ń ṣerú rẹ̀ tẹ́lẹ̀ ẹ má ṣerú ẹ̀ mọ́ torí pé àwọn kan ń ṣe nú àwọn alárúbáwá ni wọ́n ṣe wá ń béèrè ọlọ́run ní inna Allaha yuhibbu tawwabin ọlọ́run fẹ́ràn àwọn tí wọ́n máa jáwọ́ kúrò níbi irú ìwà tọ́lọ́run ò bá fẹ́ kán máa ṣe wa yuhibbul mutatahhirina ó sì ń fẹ́ràn àwọn tó yẹ pé wọ́n á máa ṣe mímọ́ nígbà tí wọ́n bá parí nǹkan oṣù ni wọ́n á rí pé àwọn wẹ̀ àwọn kan ti ń ṣe tẹ́lẹ̀ kó tó wá ṣẹlẹ̀ àwọn kan rí pé àyà yìí ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ al-ahid wal-haid nìyẹn ẹni tí ń ṣe nǹkan oṣù àti nǹkan oṣù fúnra rẹ̀ ó rí pé tó bá wọ àyà al-Qur'an tó sọ pé wala takrabuhunna hatta yatahurna ẹ má súnmọ́ wọn àfìgbà tí wọ́n bá parí nǹkan ẹ̀jẹ̀ oṣù wọn yadullu ala anna al-ahida laysat ta'ira ìyẹn ń fún wa nítọ́ka wípé obìnrin tí ń ṣe nǹkan oṣù yẹn kò mọ́ lásìkò náà laysat ta'ira kò sí ní mímọ́ ó rí i pé wal àyà tá a wá kà yìí májẹ̀mú wo ni ń fún wa ó ń fún wa ní májẹ̀mú lórí rẹ̀ wípé tashtarit el-udu wal-ghusl ó ń fún wa ní májẹ̀mú ká ṣàlùwàlá ká sì wẹ̀ torí tí wọ́n ń pè ní jánábà náà ni kéèyàn ṣe àlùwàlá kó sì ṣe kíni kó wẹ̀ àyà yìí sọ pé nígbà yẹn wọ́n mọ́mọ́ ẹ lè súnmọ́ wọn ò gbọ́ kò sófin kan tó sọ pé obìnrin tí ń ṣe nǹkan oṣù ò lè ṣe kíni kò lè gbààwẹ̀ àmọ́ kò lè súnmọ́ torí wípé ó kò sí ní mímọ́ nínú ara rẹ̀ àmọ́ ó mọ́ nínú ẹ̀mí torí pé al-mu'minu la yunjis mùmíní èé ṣẹ̀gbin ẹ̀gbin lè máa bẹ lára ẹ̀ tó bá ti wá wẹ̀ tó ṣàlùwàlá ó ṣàlùwàlá yẹn li sihhati ssalati kírun tó fẹ́ kí kó lè bá a lálàáfíà ni wá já padà sínú al-Qur'ani nínú suratul Ma'idah èyí tá a sọ yìí pé májẹ̀mú méjì ní ń bẹ fóbìnrin tó ṣe nǹkan oṣù al-wuduhu wal-ghuslu yóò ṣàlùwàlá yóò wá wẹ̀ li sihhati ssalati kírun tó fẹ́ kí lè lálàáfíà òun náà lọ̀rọ̀ tọ́lọ́ ń sọ nínú suratul Ma'idah Quran 5 ayé ẹlẹ́ẹ̀kẹfà ìwọ náà tún wò ọlọ́ni ma yuridullahu liyaj'ala alaykum min harajin walakin yuridu liyutahhirakum kò sí nínú èrò ọlọ́run láti kó nira báyìí ọlọ́run ọba ò ṣe kí ni o ọlọ́run ọba ma yuridullah kìí ṣe ń tọ́lọ̀ ń gbà lérò náà ní wípé liyaj'ala alaykum min harajin kó máa kó nira báyìí rárá ọlọ́run ò pílánì ìnira fún ọmọ ènìyàn walakin yuridu liyutahhirakum ntí ń bẹ nínú èrò ọlọ́run ni pé ọlọ́run fẹ́ kẹ́ ẹ máa wà ní mímọ́ bẹ́ẹ̀ ni wípé wala yumkinu lil ahidi an tusalli kò ṣeé ṣe fóbìnrin tó wá ṣe nǹkan oṣù láti kírun li'annaha laysat ta'ira torí pé kò ṣe kíni o kò sí ní mímọ́ wala ta'tham bi tarki salatiha kò sí lẹ́ṣẹ̀ kan nítorí pé kò kírun yẹn ó gbọ́ kò lẹ́ṣẹ̀ kan fi hayami haidatiha lásìkò tí ń ṣe kíni tí ń ṣe nǹkan oṣù ni li'anna Allaha qala torí pé Ọlọ́run sọ fún wa ní al-Qur'an tó bá wo suratul Baqara Qur'an 2:286 Ọlọ́run ní la yukallifu Allahu nafsan illa wus'aha Ọlọ́run kì í máa la òfin bọ ènìyàn kan lọ́rùn àfi k'Ọlọ́run fààyè bí ó ti ṣe nǹkan ni kó fààyè rẹ̀ lẹ̀ ó gbọ́ ọlọ́run ó fi àyè bí ó ti ṣe yóò fi lẹ̀ àyè bí ẹni tí ń ṣe nǹkan oṣù ó ti kírun náà ni kó má kúrò níbi nǹkan oṣù yẹn wá já lọ sọ́dọ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha nínú Sahihu Muslim tá a bá lọ ka kitabul haid àbí tá a bá pè ní babul haid ó bá mẹ́ ó ní an Aisha radiyallahu anha látọ̀dọ̀ ìyá wa Aisha ọlọ́run bá wa yọ́nú sí wọn wọ́n jọ yé wa yí pé inna Umma Habiba binta Ja'shin allati kanat ta'ata Abdurrahman ibn Awf wọ́n ní ìyá wa tí wọ́n ń pè ní Umma Habiba ọmọ Ja'sh ni àmọ́ ń bẹ lábẹ́ Abdurrahman ibn Awf
òun ni ìyàwó lọ́dọ̀ rẹ̀ shakati ila rasulillah òun ló wá kébò sí bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam dam pé bẹ́jẹ̀ tí máa jáde lára òun ní gbogbo ìgbà faqala laha l'Ànábì wa ń sọ fún wípé imkuthi qadra ma kanati ta'bisuki haidatuki in tó máa ṣe ni pé imkuthi ó máa kóra dúró lódì wọn bí ẹ̀jẹ̀ nì bó ti ń dáwọ́ náà dúró ló máa fi kóra dúró tó bá ti wá kóra dúró tán summa gtasili lẹ́yìn yẹn kó wá wẹ̀ Aisha ní ìyá wa yìí fakanati taghsilu inda kulli salati gbogbo àsìkò òrùn kankan ní máa wẹ̀ torí pé haidọ̀ rẹ̀ ṣe kí ni o kò dúró àsìkò tó bá fẹ́ dúró yẹn yóò wá máa wẹ̀ lásìkò òrùn kankan ó wà nínú hadith lọ́wọ́ nínú Sahih Muslim mìíràn ní àti máa sọ ìyẹn wá fi hàn wípé al-ahidu ẹni tó ń ṣe nǹkan oṣù àti wá mọ̀ pé la tusalli fi hayyami aidataha kò lè kírun tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wala tu'iduha ba'd kò sì ní ìdí kó dárun yẹn padà kò ní jẹ gbèsè rẹ̀ ṣé o mọ̀ pé aláwẹ̀ wọ́n ní yóò jẹ gbèsè yóò dá padà kó lè mọ̀ pé wọ́n yàtọ̀ síra ẹni tí ń ṣe nǹkan oṣù kò ní ṣe kíni kò ní dá ààwẹ̀ padà àmọ́ ẹni tó ń jásí wípé ní òun ń ṣe nǹkan oṣù ni kò ní dárun padà àmọ́ yóò ṣe kíni yóò dá ààwẹ̀ padà ó ṣe wá rí bẹ́ẹ̀ tí ó máa dá ààwẹ̀ padà tí ò ní dá ìrun padà ṣe ni pé nǹkan méjì nù ìyẹn padà wá dáhùn ẹ̀ bẹ́ẹ̀ torí pé lè annaha laysat wajibatun alayha torí pé kó kírun yẹn èé ṣọ̀ràn yẹn fún àmọ́ ọ̀ràn yẹn ní fún kó gbààwẹ̀ ó padà gbẹ́ ẹ̀rí yìí ni látọ̀dọ̀ ẹ̀fọ́ àwa mahadha ìyá wa kan tí wọ́n ń pè ní mahadha qalati àwọn á sọ fún wa yìí pé sa'altu Aisha ṣé ìgbé nẹ́tíwọ̀kì yẹn ń dà yín láàmú bẹ́ẹ̀ ni ó dà pé bóyá lọ́dọ̀ tèmi ń bí báyìí ni ó ní sa'altu Aisha radiyallahu anha mo bi Aisha léèrè fakultu mo ní rẹ̀ yá wa Aisha ma balul ahidi taqdi as-sawm wala taqdi as-salat ṣe àwọn àdìsí tí wọ́n mọ̀ mú wá rèé o mo bi wọ́n léèrè pé ṣe kí ló dé tó jásí pé ẹni tí ń bá ń ṣe nǹkan oṣù yóò máa gbààwẹ̀ ìtumọ̀ tó yẹ kó jẹ́nu mi rò pé ó gbọ́ yóò máa gbààwẹ̀ àmọ́ kò ní kírun àmọ́ táwọn àfáà bá fẹ́ tu wọ́n á ní kí ni ń ṣe ẹni tí ń ṣe nǹkan oṣù tí ó máa san ààwẹ̀ padà tí ò ní san irun èyí tí wọ́n wí nù wallahi ìtumọ̀ rẹ̀ kọ́nù kó wá ní òrì lálẹ́ yìí pé kìí ṣe ìtumọ̀ rẹ̀ bó ṣe wá di pé ìtumọ̀ rẹ̀ nu gbogbo wa náà láti yọ gbọ́ kọ́lọ̀ kó síjú àánú wa mo fẹ́ kó o tún gbọ́ àdìsùn yẹn dáadáa bó ti yẹ kí ìtumọ̀ rẹ̀ rí torí pé lèmi Al-Mubaraki olódo ó mọ̀ lálẹ́ yìí pé kìí ṣe olódo ìwọ tó ń pè mí lódodo alẹ́ yìí ló mọ̀ pé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ olódo làwọn méjèèjì ó ní sa'altu Aisha fakultu mo bi Aisha léèrè wípé ma balul ahid kí ló dé tẹ́ni tí ń ṣe nǹkan oṣù taqdi sawm tí ó máa gbààwẹ̀ wala taqdi salat tí ò ní kírun àwọn àfáà wa gbé àdìsù yẹn nígbè yí pé èéṣe tí ẹni tí ń ṣe nǹkan oṣù ó máa dá ààwẹ̀ padà tí ò ní máa ṣe kíni tí ò ní dárun padà wọ́n wá ní ìyá wa Aisha wa ní àrùríyà àǹtí òrùríyà ni wọ́n ní àwọn wo ni òrùríyà wọn làwọn kàwáríjì ní jẹ́ bẹ́ẹ̀ ìyá yìí wá ní kultu lastu bi haruriya walakinnani as'al èmi ẹ̀ ṣe àrúrí mo kàn ń béèrè ní qalati Aisha wa sọ wípé ìdáhùn náà rèé o ẹ̀rí yìí ni wọ́n fi sọ pé kẹ́ni tí ń ṣe nǹkan oṣù ó má gbààwẹ̀ o wọ́n ní kana yusibuna dhalika wọ́n láìṣà ni a máa ṣẹlẹ̀ sí wa báni fanumaru bi qada'i sawmi wọ́n á máa sọ fún wa bí ká gba ààwẹ̀ yẹn ni o wala numaru bi qada'i salati wọn kì í pa wá láṣẹ ká ṣe kí ni o ká kírun
ó wà nù Sahihu Muslim àdìsù tí mo mú wáyé wọ́n sì tún lẹ́rìí kan tí wọ́n máa ń sọ yìí pé ṣé ẹ mọ̀ yìí pé nòkè sọ́ọ̀nù ẹ̀sìn àwọn obìnrin ò pé ni lára pẹ́sìn wọn ò pé náà ní pé sẹ́ẹ̀rí pé ńgbà tí ó bá dinú Ramadan nígbẹ̀yìn oṣù wọn ò ní lè parí ààwẹ̀ tó bá tún di àsìkò oorun náà wọn ò ní lè kírun pé wọ́n ní nòkè sọ́ọ̀nù làákìlì wà nòkè sọ́ọ̀nù dín làákàyè wọn ò pé ẹ̀sìn wọn ò pé tẹ́ ẹ bá ní làákàyè wọn ṣé làákàyè ìyá wa Aisha ò pé làákàyè àwọn wo ni ò pé jẹ́ wá lọ pé kí ló ṣe wá rí bẹ́ẹ̀ tóbìnrin fi lè gba àwẹ̀ ẹ dákun ẹ jẹ́ mú mi díẹ̀ nítorí Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. naam ẹ má bínú nítorí Ọlọ́run ẹ jẹ́ wá lọ kẹ́límà tí wọ́n mú wáyé mo ládìísì yìí ìtumọ̀ rẹ̀ ni wípé takùdì sọ́ọ̀m obìnrin ó máa gba àwẹ̀ wala takùdì sọ̀láàt kò ní ṣe kíni kò ní kírun ni ẹ wá jẹ́ lọ pé kẹ́límà tó kọ́dọ̀ kí ni ìtumọ̀ kọ́dọ̀ mi rò pé gbọ́n tí mò ń wí ẹnjìníà kí ni ìtumọ̀ kọ̀dọ̀ lọ́dọ̀ àwọn elédè Lárúbáwá kọ̀dọ̀ tabani alọ́wọ́ túmọ̀ rẹ̀ iya lẹ́tí awọ́kọ̀ àti nẹ́ẹ̀sì fìlìkàtọ̀ kẹ́límà yìí ló dá wàhálà alẹ̀ láwùjọ àwa mùsùlùmí kẹ́límà tí wọ́n ń pè ní kíni o kí ni mo pè kọ̀dọ̀ méjì sí ní kẹ́límà náà wọ́n ń pè kan ní adáhù àti kọ́dọ̀ alqada wal ada qada'un wa adahun wọ́n tún kọ́dọ̀ wù sí wípé san gbèsè irun tó o jẹ adáhù ní pé kírun ẹ wá jẹ́ àlọ́wọ́ bí tọ́lọ̀ ń lo kọ́dọ̀ sínú al-Qur'an ìtumọ̀ kọ́dọ̀ ní téèyàn ń ṣe lọ́wọ́lọ́wọ́ ò gbọ́ kọ̀dọ̀ ní ìbádà téèyàn ń ṣe lọ́wọ́lọ́wọ́ àdáhù ní ìbádà tó ti kọjá téèyàn fẹ́ san padà ẹ bá mi mú bẹ́ẹ̀ yẹn dáadáa o torí àlàyé yẹn èyí tètè máa yé wọn o kọ̀dọ̀ náà ní ìjọsìn téèyàn ń ṣe lọ́wọ́lọ́wọ́ àdáhù ní ìjọsìn tó ti kọjá téèyàn fẹ́ san padà wá wo tó bá wo fil Qur'an al-Karimi ó rí pé tustamel wọ́n lò nínú Qur'anu bẹ́ẹ̀ wà fi mawdu'il ibada láwọn ibi tọ́lọ́run ti lò fún jọ́sìn yakunu ma'naha li ada'i ṣíṣe nǹkan ìyẹn ni pé ṣíṣe nǹkan báwo ìyẹn ni pé li ada'i al-ibada láti mú jọ́sìn yẹn wá fi awqatiha al-muhaddada lásìkò tọ́lọ́run fẹ́ kéèyàn máa ṣe gangan ìtàn ló kọ̀dọ̀ fún nìyẹn ìwọ fúnra rẹ bá ń lọ sínú Suratul Baqara dákun tó bá mi gbọ́ lẹ́ẹ̀kan sí kó má máa dàbí pé èé ṣe tó wá jásí pé tiẹ̀ náà ló ń yàtọ̀ Kùránì ni mo fẹ́ kọ́ ti o tún lè sọ pọ́rọ̀ ṣíà ni o dẹ̀ tún lè sọ pọ́rọ̀ orientalist ni ìwọ́nu àtọ́lọ́hun àní ń tà ń pè ní kọ̀dọ̀ òun náà ni tí èèyàn ń ṣe lọ́wọ́ lásìkò tọ́lọ̀ ní kéèyàn ṣe kèé ṣe téèyàn padà wá ṣe lẹ́yìn tí nǹkan yẹn ti kọjá jájọ lọ sínú al-Qur'an ìyẹn ni pé adáwùl ìbádà fi awqatiha al-muhaddada ìmáàmù ìjọsìn wá lásìkò tọ́lọ́hún pé gángan fún wa láti ṣe lọ sínú Suratul Baqara Quran 2 verse 200 dákun bá mi táìpù ẹ̀ síbẹ̀ ẹlòmíì ó tún wá máa padà máa pẹ́ dákun ayàwó lẹ kóòtù yẹn lẹ́yìn tí mo kóòtù ẹ̀ sínú fídíò kódà àwọn kan tiẹ̀ wá burú débi pé yóò máa gbọ́ wá sí lọ́wọ́ kò tí ì gbọ́ tán yóò wá pọ́ọ̀sì ẹ̀ yóò wá máa pè fún béèrè ẹ̀ òbí táwa mùsùlùmí fọ́nì sí kódà wọ́n ti ń bá a débi pé wọ́n ti fẹ́ ṣàṣejù nísìn téèyàn bá fẹ́ pè mí fún béèrè nísìn àbí kó o máa pè mí lórí live tí n bá ti kó o live mọ́ pè mí mọ́ torí pé àwọn èèyàn abuse ẹ̀
ẹlòmíì wà wá àsìkò tóun láàyè yóò wá máa fi kó bá àsìkò tiẹ̀ gan. jájọ lọ sínú Al-Qur'ani ọlọ́ni bá mi kàntí bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ̀ nsọ mbẹ́ ọlọ́ni wa idha qadaytum manasikakum nígbà tẹ́ ẹ bá parí ìjọsìn yín tán ó rí i pé ìjọsìn téèyàn parí èèyàn ṣe lásìkò tí Ọlọ́run ní kéèyàn ṣe ni ibi Ọlọ́run ti ń lo kọ̀dọ́ nìyẹn Ọlọ́run kì í lo kọ̀dọ́ fún tó ti kọjá ẹ̀sìn ìbádà lọ́wọ́lọ́wọ́ lọ́lọ́run máa ń lò fún tí ó ti gbọ́ fa idha qadaytum manasikakum nígbà tẹ́ ẹ bá parí ìjọsìn yín tán kí wàá ló sọ èyí tí wọ́n wàá ṣe lẹ́yìn ìjọsìn yẹn ni pé fadhkurullaha ẹ wá máa rántí Ọlọ́run kadhikirikum abaikum bẹ́ẹ̀ tí ń rántí àwọn bàbá yín àwọn ashadda dhikra tàbí kẹ́ ẹ jẹ́ kí ìrántí yẹn ju bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ hajj ní sọ yẹn ẹ wo bí tó lo kọ̀dọ́ sí fa idha qadaytumus salata aw fa idha qadaytum manasikakum tá a bá ti sọ pé kọ̀dọ́ àsìkò tọ́lọ́hún péjọ́sìn yẹn gẹ́gẹ́ ní túmọ̀ rẹ̀ àyà Kùránì kan náà wá tún bá mi lọ sínú Suratul Jumu'ah àyà ẹlẹ́ẹ̀kẹjọ àbí kẹsàn-án níbi Ọlọ́run ní fa idha qudiyatis salatu nígbà tí wọ́n bá parí ìrun tán ṣùgbọ́n bó ti rí sí pé kọ̀dọ́ ń tán ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni ibi Ọlọ́run lọ sínú kódà ànábì ò lọ síbòmí rí fa idha gbogbo alájọ máa yà ní fa idha qudiyatis salatu nígbà tẹ́ ẹ bá parí ìrun yín tán yẹn pé ló fi rí pé kọ̀dọ́hù adáhù al-ibada fi awqatiha al-muhaddada nínú èdè Lárúbáwá ìṣe ìjọsìn lásìkò tó lọ́wọ́n bá bèrè rẹ̀ gangan kìí ṣe pásìkò tó kọjá ni wọ́n máa lo kọ́dọ́ fún. Ọlọ́ni fa idha qudiyatis salat nígbà tí wọ́n bá kírun tán fantashiru fil ardi ní kí wọ́n fọ́nká ẹ wá fọ́nká sórílẹ̀ ó ti di méjì kí ni túmọ̀ rẹ̀ idha adaytum nígbà tẹ́ ẹ bá kírun yẹn gan àfáwà tí wọ́n ń pè ní Al-Fayyumi lára àwọn àfáà tí wọ́n gbé èdè dáadáa ni tí wọ́n bá lọ katira wọn tí wọ́n pè ní Al-Fayyumi àfáà yìí al-Mutawaffa 1368 àfáà yìí ló wá jámẹ́ pé atlaqal ulama'u kalimata qada ala al-ibadati allati tuhda ba'da khuruji waqtiha àfáà Al-Fayyumi jó yé wa wípé àwọn àfáà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo kalimata qada gbólóhùn qada ala al-ibadati allati tuhda ba'da khuruji waqtiha àwọn àfáà ni wọ́n ń lò ó fún àwọn ìjọsìn tó yẹ pé lẹ́yìn tásìkò ìjọsìn bá kọjá tán lèyìn ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe kí ni àsìkò rẹ̀ kọjá ni wọ́n dá padà àwọn àfáà ni wọ́n yá a lò kìí ṣe pé kí ni o ìtumọ̀ rẹ̀ kọ̀dọ́nù tún gbọ́ lẹ́ẹ̀kan sí atlaqal ulama kalimata qada àwọn ẹ̀yàn pé bá a ti ń lo hijabu fún khimar ṣàpètà bá ń sọ̀rọ̀ khimaru nísìn ẹlòmíì ò mọ̀ pé khimaru lẹ̀ ń wí bẹ́ẹ̀ kẹ́rì hijabu kọ́ ló kọ́ rẹ̀ khimaru ni tọ́lọ ní waliyadribna bi khumurihinna ala juyubihinna torí pé n tá n pè ní hijabu ní kọ́tìnì ojú ọ̀nà idha sa'altumuhunna mata'an fas'aluhunna min warahi hijabin tàbógiri táwọn wòye hijabu ni tàbí ẹnìkan lọ ààrí mọ́ ó di hijaban mastura unseen àmọ́ khimaru ní tí wọ́n máa fi borí tí wọ́n lè wé mọ́rùn àmọ́ ilé ní lọ́dọ̀ wa torí pé àwọn afá ti yá lò ó ti di pé tẹ bá ń sọ̀rọ̀ hijab ẹlòmíì ó máa lọ mọ́ bí ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀há. àfá yìí ni atlaqal ulama kalimata qada àwọn àfá ni wọ́n ń lo kalimata qada yẹn ala al-ibadati allati tuda ba'da khuruji waqtiha fáwọn ìjọsìn téyìn ó padà dá padà lásìkò tí ìjọsìn yẹn ti kọjá. àfáàní amma kalimatu hada ṣe wá rí gbólóhùn àdá àwọn àfàfà àtìlákù ha
wọ́n wá ń lò yẹn alamtithalil ibadati fi awqatiha láti máa fi ṣèjọ́sìn lásìkò rẹ̀ ṣẹlẹ̀ pé wọ́n ti gbé nǹkan tí èṣe ra wọn fúnra wọn. kọ̀dọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ lásìkò tọ́lọ́ ń pàṣẹ rẹ̀ àdáhù ní téèyàn padà san àwọn wá mú àdáhù yẹn wọ́n wá ń lò ó fún kọ̀dọ́ wọ́n wá ń lo kọ̀dọ́ fún àdáhù mi rò pé gbọ́n tí mò ń sọ yìí so wọ́n wá gbé méjèèjì fúnra wọn tó yẹ pé imtithalil ibadati fi awqati al-muhaddada wọ́n wá gbé yẹn sásìkò ẹ̀sìn tá à ń ṣe lọ́wọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí lọ́ọ́ kánú tíra tí wọ́n ń pè ní al-mawsu'iyyatul islamiyya Islamic encyclopedia ni wọ́n máa pè liwizarati diniya at-turkiya èyí tí ó jẹ́ ti wizara àwọn aṣojú tí wọ́n ń mójútó ẹ̀sìn nílùú Turkey tó bá dénú tíra lọ́wọ́ Madatu Fayyum tí àfa al-Fayyumi ọ̀rọ̀ tí mo sọ yìí tún lọ́ọ́ kánú Kitabul Ayn ó gbọ́n tí mo wí Kitabu al-Ayn àwọn tíra èdè lèyí lọ́ọ́ kánú Tajul Urus tíra èdè ni lọ́ọ́ kánú Lisanul Arab kẹ́lẹ́mọ̀ àwọn tẹ́jọba jà papọ̀ lọ́ọ́ kánú tíra tá à ń pè ní al-Misbahul Munir lọ́ọ́ kánú Madatu Qada ọ̀rọ̀ tí ò lé ni ó gbọ́ lọ́ọ́ Mada tí wọ́n ń pè ní Qada ó rí pé Qada èyí tí wọ́n máa lò ó fún ni tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn àfáà ni wọ́n wá padà sọ ọ́ di tí wọ́n ń lò fún téèyàn padà wá san tásìkò rẹ̀ ti kọjá. wa hadha al-isti'mal khilaf al-ma'na al-asl lil-kalima ìtumọ̀ tí wọ́n wá ń lò yìí ó wá yapa ìtumọ̀ ìpìnlẹ̀ rẹ̀ ó ṣe kí ni ó yapa ìtumọ̀ rẹ̀ ìpìnlẹ̀ torí pé kí ni qad istalaha al-ulama lit-tafriqi àwọn àfáà ló yà wọ́n sọ́tọ̀ àwọn àfáà náà ṣe kí ni wọ́n ṣe tafriqu istilaha nínú ìfọ́síwẹ́wẹ́ wọn lit-tafriqi bayna al-waqtayn àwọn náà fi òyìnbá sásìkò méjèèjì àsìkò méjèèjì ò jọra wọn lọ́kàntà ń sọ yìí tíra àfáwà Ahmed Muhammad Fayyum lọ́ka tíra tá ń pè ní al-Misbahul Munir lọ́ka page 519 ṣàkè mo tún sọ page nísìn wa kalimatu Qada gbólóhùn Qada yìí fi hadith Aisha nínú hadith tí yàwá Aisha mú wà ní bí ma'ana al-ada yẹn pé kéèyàn máa ṣe nǹkan yẹn lásìkò nǹkan yẹn ni pé nuhumaru bi qada'i as-sawmi wọ́n máa ń pa wá láṣẹ ká máa ṣe kíni o ká máa gba àwẹ̀ ó gbọ́ wala nuhumaru bi qada'i as-salati àmọ́ wọn kì í sọ fún wa ká ṣe kíni ká máa kírun lásìkò tá a bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ làwọn àfáà wa ń tú sí wípé wọ́n pa wá láṣẹ ká san àwẹ̀ yẹn padà àmọ́ wọn pa wá láṣẹ ká máa san ìrun padà ìwọ náà ti di pé tá a bá ń sọ̀rọ̀ bí Qada kéèyàn ṣe nǹkan lásìkò rẹ̀ ni nínú al-Qur'an wa qala Ibn Taymiyyah rahimahullah bá ń ṣe rahimahullah Ibn Taymiyyah mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ bá ti wá fẹ́ pè mí lólódo ebi àtàfà yín jọ ń lọ ni ọ̀rọ̀ eléyìí kúrò lọ́rọ̀ ìtàkùn tó ní kó ní má wodò èmi àti bàbá jọ ń lọ papọ̀ ni kẹmẹntẹ́wì èmi sì mọ̀ pé tẹ́ ẹ bá ròdòdò ẹ mọ̀ àwọn kan bọ́ ta lọ́la èsì ọ̀rọ̀ kò ní òun ò rí wá ẹ̀wọ̀jọ́ tí mo ti sinmi díẹ̀ fún àárẹ̀ tó ṣe mí ni gbogbo àwọn eléṣí ọ̀rọ̀ Fálì Mubaraki wọ́n lọ holiday àwọn afọ́ ní 16 minutes ṣàpẹ́ mi ò lo 16 minutes tó ọ̀rọ̀ tó lágbára mò ń sọ à ń padà bọ̀ wá Fálì Mubaraku èyí ń onímọ̀ àgbáyé àfọ̀ntira wa qala Ibn Taymiyyah rahimahullahu ta'ala an kalimati Qada Ibn Taymiyyah náà wá dá sí ọ̀rọ̀ gbólóhùn Qada yìí
òun náà dá sí ọ̀rọ̀ gbólóhùn kọ̀dọ̀. Ibnu Taymiyyah tí wọ́n gbàgbọ́ jù láyé pé òun làfà tó nímọ̀ jù láàrin ayé nínú wọn. kódà Ibnu Taymiyyah náà gbà yí pé ẹni tí ó bá mọ̀ọ́mọ̀ jáwé nínú Ramadan kàfárà ẹ̀ nìkan pa o. àfáwọn Ibnu Taymiyyah ó nìkan pa olúwa rẹ̀ ní o àbí kí n sáré kà fún yín ni ẹ̀dá Ibnu Taymiyyah nìkan pa olúwa rẹ̀ ní o engineer ṣé kí n sáré kà engineer ní kí n bá kà pé time Ibnu Taymiyyah nìkan pa olúwa rẹ̀ ní o nínú Majmu'atul Fatawa rẹ̀ ẹni yẹn kan pa ni. Ibnu Taymiyyah rahimahullahu ta'ala ó ní kalimatu qada àwọn náà sọ lórí ní al-qada fi kalamillah wa kalami rasulihi. Ibnu Taymiyyah ní tá ń pè ní qada nínú ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ yadullu ala ada'il ibadati fi awqati al-muhaddada tóbi pàtẹ́wọ́ fún mi pàtẹ́wọ́ fún yìí àwọn ni wọ́n sọ pàtẹ́wọ́ haramu ni l'Ọlọ́run ṣe fún wa ṣé haramu ni l'Ọlọ́run ṣe fún wa pàtẹ́wọ́ fún mi. ó gbọ́n tí Ibnu Taymiyyah sọ ni ó ní al-qada gbólóhùn qada fi kalamillahi wa kalami rasulihi tọ́lọ́mbà ti sọ̀rọ̀ ń bẹ̀ tá nàbí náà ń sọ̀rọ̀ ń bẹ̀ ó ní yadullu ala adahil ibadati fi awqatiha al-muhaddada ó ló ń tọ́ka lórí ṣíṣe ìjọsìn yẹn lásìkò tọ́lọ́hun ọba gbé sí gángan. ṣé mi ní Ibnu Taymiyyah ni aládìísù yẹn pé nuhumaru bi qada'i sawmi wọ́n pa wá láṣẹ ká máa gba àwẹ̀ tá a bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wala nuhumaru bi qada'i salati wọ́n kì í máa pa wá láṣẹ ká kírun in tó fanu. àwọn àfáà wa tú sítu wípé wọ́n pa wá láṣẹ ká máa san àwẹ̀ padà àmọ́ wọ́n pa wá láṣẹ ká máa san ìrun padà. ṣẹ́ni pé nísìn bóyá wàá pe Ibnu Taymiyyah lólódo bóyá wàá pe orientalist ẹja àjọ máa wòran. àní Ibnu Taymiyyah rahimahullahu ta'ala wa tagammadahu Allahu bi rahmatihi wa wassa Allahu qabrahu wa nawwirahu bi nuril imani wal janna. Ibnu Taymiyyah ní sọ bẹ́ẹ̀ ó ní al-qada fi kalamillahi wa kalami rasulihi. ibi Ọlọ́run bá ti lo gbólóhùn pé qada tí wọ́n sì lo fún Ànábì kó Ànábì sọ pé qada. Ibnu Taymiyyah ni yadullu ala adahil ibadati fi awqatiha al-muhaddada ó ló ń tọ́ka lórí ṣíṣe ìjọsìn yẹn lásìkò tó lúwa gbé sí gangan kì í ṣe pé yẹn wà sàn. ṣé ń jí náà ṣe ká dúró báyìí lọ́jọ́ dọ̀tún la ni. àwọn èèyàn ní kàkà jẹ́ ká kà ń bẹ̀ ká fi yẹn fara ẹ̀ tì ká sọ di ọ̀tún la tá a tún wọlé padà naam ká fi yẹn kó ńlẹ̀ so yìí wọ́n tún bóyá lómi lè ti bọ́ ta tí ó tún ṣe ní pọ́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  naam ẹ wá gbọ́ ọ̀rọ̀ àfáà Ibnu Taymiyyah lórí kàfàrà tí wọ́n torí ẹ̀ fẹ́ pa àfáà Jákímẹ́lì àbí bẹ́ẹ̀ náà kọ́ ni Ọlọ́run kó ṣíjú àánú wò wá àlọ́pọ̀ wa katira akàn máa ń dọ́nu ni kódà tó bá yá pààyè bá gbà mí ni màá tún wá máa sọ àwọn ìlú kankan tí wọ́n ti gbé pẹ́nálítì kalẹ̀ ńlẹ̀ Lárúbáwá ní pẹ́nálítì ẹ̀wọ̀n kódà yín bẹ ní Morocco ó lọ ṣe mistake lọ jẹun ní gbangba báyìí ó lẹ́wọ̀n oṣù 6 ó sì tún san gàràmà. Ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ. so kàfàrà àfàwà qala Shaykhul Islam Ibnu Taymiyyah àdìsí tẹ́lẹ̀ fẹ́ gbọ́nù rahimahullah. Ibnu Taymiyyah ni man aftara amidan bi ghayri udhrin man aftara amidan bi ghayri udhrin ẹni yóò ẹnikẹ́ni tó bá mọ̀ọ́mọ̀. 'amidan ó mọ̀ọ́mọ̀ bi ghayri udhrin
láyìn ṣe pé ìnira ló mú ó ní kana tafwituhu laha min al-kaba'iri ibi tá a kọ́kọ́ tó mọ́ ni pé ó ti dáràn kaba'iri àwọn ẹ̀ṣẹ̀ ńlá bíi ká pààyàn bíi ká ṣẹbọ tọ́lọ́ ń pè ní kaba'iri hùn bíi kéèyàn ṣẹ̀yà àti bàbá rẹ̀ ẹ wá máa gbọ́ ó ní idha aftara fi Ramadan mustahillan lidhalik tó bá jásí pé ó wá mọ̀ọ́mọ̀ tuni nínú Ramadan mustahillan lidhalik tó sì mọ̀ wípé kò lẹ́tọ̀ọ́ ó mọ̀ọ́mọ̀ ṣe wa huwa alimun bi tahrimihi ó mọ̀ pé èèwọ̀ ni kéèyàn túnu ó ń bọ́ isti'lalan lahu ó wá mọ̀ọ́mọ̀ ṣe dẹ̀tọ́ fúnra rẹ̀ ó wá túnu ó ní wajaba qatiluhu ọ̀ranyàn ní ká pa Ibnu Taymiyyah àfààyàn gbogbo yín tẹ̀ ń bọ́ tààtẹ́ lẹ́fẹ́ pa Jaqmal tí Ibnu Taymiyyah bá ní kàfàrà ní kàfàrà ṣé yóò wá dájọ́ kú Ibnu Taymiyyah ní wajaba qatiluhu ọ̀ranyàn ní kí wọ́n pa olúwa rẹ̀ ó ní wa idha kana fasiqan tó bá lọ jásí pé òbílẹ̀ jẹ́ kan ni ó ní uqiba an fitrihi fi Ramadan bí asibi máa yàrá imam bóyá kìí ṣe lẹ́sìn kìí ṣe ẹnìkan tó fẹ́ kàn gbádùn bí ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn jẹ́ níyà níwọ̀n bá bó ṣe tú nìyẹn bí ìmáàmù bá ṣe rí pé báwo ló ṣe jẹ́ kí yà rẹ̀ tó wa in kana jahilan tó bá já aláìmọ̀kan ni urifa bidhalika tí wọ́n ti mọ̀ pé aláìmọ̀kan ni òun ò mọ̀ ẹ lọ wo al-Fatawa al-Kubra ẹ lọ ka volume 2 page 473 ẹ̀yin ò mọ̀ pé Ibnu Taymiyyah nìkan pa olúwa rẹ̀ ni ṣebí Ibnu Taymiyyah bá wá rí kàfàrà yẹn sí kàfàrà ṣé ó yẹ kó dájọ́ kú fún olúwa rẹ̀ alọ́lọ́ wọn á ṣàánú yín àbòsí yín pọ̀ á fi sílẹ̀ ń bíbi àmọ́ á fi ilẹ̀ di ọ̀túnla pẹ̀lú kílọ̀ tó la nì ọjọ́ Sunday á pàdé pẹ̀lú ìtókù pé ẹni tí ń ṣe nǹkan oṣù ó lè ṣe kínni ó lè gba àwẹ̀ a sì ti wà lórí àlàyé àfáà Ibnu Taymiyyah radiyallahu ta'ala anhu ọlọ́run kó dákun kó ṣíjú àánú ọ̀ wá kó sì ràn wá lọ́wọ́ mọ́ ṣe lé ìláwìí mọ́ mọ́ sì ṣe lágbọ́mọ́ fẹ́ nìkan kan wá insha Allah ta'ala ètò yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run àti gba ìpè so gbogbo ẹni tó bá fẹ́ pè kó má ti pè wá báyìí kọ́lọ́n kó ṣíjú àánú wa so torí pé àti ẹ̀ tí pín ní kíní ìpè gan mọ́ kíní kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ kó ṣe dáadáa fún wa kó sì má fi wálẹ̀ bí akila ilaha illallah bàbá wa mudirul markaz ẹni tó ń pè yẹn tó bá máa dàsìkò pípé mo lè má padà gbé ìpè ẹ o so kọ́lọ́n kó ṣíjú àánú wa o torí pé gbogbo nǹkan pẹ̀lú ètò ni so àti ìgbà ìpè ẹni tó ń pè yẹn tó bá padà máa pè mo lè má gbé pè ẹ wáyé pàwọn mùsùlùmí ní gbogbo nǹkan tí wọ́n máa ń yàtọ̀ tàbá láàníwá àmà bínú àbí so àdúrà bá wa mudirul markaz tí a máa ń ṣe fún wọn olúwa ọlọ́run dákun bá wa fún wọn lálàáfíà tó péye àti gbogbo ẹni tó bùkátà àlàáfíà allahumma ya man shaffaita ayuba wa kashafta bóyá ni ẹ ò dẹ̀ bá wa gbọ́ program ni ló fi ń pè we don't know so ẹ fi òun lẹ́m̀bẹ̀ kó máa bọ̀ tó bá padà máa pè wọlé mi ò ní gbé pè ẹ nìyẹn اللهم يا من شفيت أيوب وكشفت در يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لكل روح أجست عن النوم بسبب المرض ربي أرح ثم أون ثم اشف كل نفس لا يعلم بوجع إلا أنت إنك على كل شيء قدير اللهم يا من شفيت أيوب وكشفت در يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لكل روح أجست عن النوم بسبب المرض ربي أرح ثم أون ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير اللهم يا من شفيت أيوب وكشفت در يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لكل روح أجست عن النوم بسبب المرض ربي أرح ثم أول ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإيلاف إن أعطينا فاتحة بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم
لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣe iná àti iná fẹ́ iná ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú nǹkan yín ò ní bàjẹ́ láéláé bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shanihaka huwal abtar olúwọlọ́hún bàbá wa adégbìtẹ́ lọ́ṣogbo ọlọ́mọba mi ṣíjú àánú wọn bàbá wa albashir bashiru náà làwọn méjèèjì olóyire ni wọn àwọn tí wọ́n máa dùn yàn nú ni ọlọ́mọba àwọn nu jẹ́ láéláé bàbá wa albashir adébọ́lá adégbọ́lá nílùú Ọ̀yọ́ ọlọ́mọba mi ṣíjú àánú wọn má jẹ́ kọ́rọ̀ wọn dàrú bàbá wa adégúnwà alabadi christ bá mi ṣíjú àánú wọn yusuf adépọ̀jù bá mi ṣíjú pẹ̀lú gbogbo orú wọn tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run lórí eré ọ̀nà tí wọ́n ń tọ̀ ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn bákan náà àfa wa sàìdù kàkàwá ọ̀rọ̀ yín ò ní dàrú àfa wa bakari alade olú ọlọ́run dákun bá mi ṣíjú àánú wọn àfa wa ibrahim badejo ọlọ́mọba gbọ́rọ̀ yín sẹ́sọ bẹ́ẹ̀ náà ni àfa wa abdulhakeem moradeyo ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn àfa wa abubakar jamaluddin ọlọ́run ọba oníjó dàrú àfa wa sọ́ẹ̀nu àbí kí lórúkọ wọn náà àfa wa yìí òkè àfa wa gbàgbà látọ̀dọ̀ àfa wa gbẹ́sìn galọ́n ọlọ́mọba mi ṣíjú àánú wọn kó bá mi gbọ́rọ̀ wọn sẹ́sọ bákan náà bàbá wa kan náà sọ́ẹ̀nu ọlọ́mọba wa ṣíjú àánú wọn o àbúyá sọ́ẹ̀nu dẹ̀ ni wọn so bàbá adégúnwà ló mọ orúkọ wọn dáadáa ọlọ́mọba mi ṣíjú àánú wọn kó bá gbọ́rọ̀ wọn sẹ́sọ má jẹ́ kọ́rọ̀ wọn dàrú bàbá wa engineer odùọlá àpàràsígbà àpàràsígbà má jẹ́ owó wọlé tọ̀ wọn bọ́n bá gbúrò àwọn ó pè wá wọn mọ̀ pé wọn máa bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni bàbá lóṣogbo bẹ́ẹ̀ náà ni bàbá lọ́yọ̀ọ́ ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú láéláé kárí gbogbo oníkálukú wa náà má jẹ́ kọ́rọ̀ wa dàrú bá wa ṣe dáadáa fún oníkálukú wa bí akila ilaha illallah muhammad rasulullah ya awwal al-awwalina wa ya akhir al-akhirina ya dal quwwati al-matin ya rahim al-masakin ya arham ar-rahim engineer ìṣẹ́jú mélòó ni ká filẹ̀ fún ìpè 5 minutes tó engineer ní ìṣẹ́jú márùn torí àwa tá a bá fẹ́ pè bismillah bá mi fi kíní yẹn sí àwa tá a bá fẹ́ pè ní ìsìn inshallah naam pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run páàtì eléyìí yóò máa tẹ̀síwájú lọ́jọ́ sunday ǹjẹ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù lè gba ààwẹ̀ ọlọ́run bá wa ṣe nírọ̀rùn kó má gbẹ̀mí wa kó sì má gbẹ̀mí kó wa wá. jáfi yẹn ṣàdúrà fáwọn èèyàn wa díẹ̀ tó bá yẹ sí ti pé naam salamu alaykum. Assalamu alaikum. Assalamu alaikum. Da bu network no. Assalamu alaikum. Da bu ko wọlé o. Ọlọ́run bá ṣíjú àánú wọn. Network ni Ọlọ́run kò ṣe dáadáa fún. Jẹ́ kí n tan WhatsApp yẹn. Oye wọ́n fún ni. Ẹlòmí lè kó lè ní àfà afẹ́kẹ́ sọ lórí kíní kò sì ní send data. So bàbá yẹn kàn ní kàn pé kan ló máa sọ̀rọ̀ lórí kíní kan so a lọ ká dátà a lọ ká sọ a dúpẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ti ẹ̀ ń ṣe ọba wa ń dá sí ọlọ́mọba wa dá sí tiwọn náà ọlọ́dàkùn bá wa ṣíjú àánú wọ afọ àwa Zikiru Ọlájídé Balógun ọ̀rọ̀ yín ò ní dàrú láàrin ìṣẹ́jú díẹ̀ yẹn tí pé yín ò bá ti wọlé dásìkò yẹn bá ti pé à ń lọ ní ọmọ tó ṣe Taofik Káyọ̀dé ọlọ́mọba mi ṣe dáadáa fún yín Ọ̀nàwálé Jẹ̀líd ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ yín dàrú Muyideen Alimi ọlọ́mọba mi ṣíjú àánú wò yín Afọlábí Yusuf baba dada ọlọ́run níjó bàjẹ́ Túndé Ibrahim ọlọ́mọba ń gbọ́rọ̀ yín sẹ́sọ̀ dọ́là la ilaha illallah Adémọ́lá Àfíìsà Àkàngbé ọ̀rọ̀ yín ò ní dàrú o tí ìmọ̀ni imam owó lẹ́ẹ̀ma bá pàdé láyé tí ní pàdé òsì Abdulsalam Atọ́hir ọlọ́run dákun jẹ́ kọ́rọ̀ yín máa jáde sálàáfíà ọlọ́run dákun ṣe dáadáa fún wa ọmọ tọ́ṣọ Taofik Káyọ̀dé mo ṣàdúrà fún yín Afá Balógun Ahmed ọlọ́run bá mi ṣíjú àánú yín Afá kan ní àdúrà bídíà ló ń ṣe ọ̀daràn ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀ náà yóò bá mi gbọ́ rẹ̀ sẹ́sọ̀ nínú Ramadan yìí yóò wá wọlé pé mo ṣàdúrà fún wọn oṣù aburú ń pa mi ọlọ́run bá mi ṣàbúrú fún wọn náà Muslimat Balógun ọlọ́run bá mi ṣíjú àánú wò salamu alaikum ẹ bá wa yí tẹ fi ń gbọ́ wa yẹn lẹ̀ kíkí ní ẹ̀ máa lọ pọ̀ ọ̀wá yẹn gan rẹ̀ rí wọlé Masha Allah ẹ̀ tí wọ́n wá dá sí àdúrà bídíà ní kéèyàn ṣàdúrà fálá rẹ̀ àdúrà bídíà ni bàbá dáadáa à ń gbọ́ yín alhamdulillah adúpẹ́ lásìkò dáadáa mọ́
inshallah naam ẹjọ́ masha Allah kò tí ì pé kò tí ì pé naam ọ̀rọ̀ àdìsí tó ń sọ̀rọ̀ nípa pé ẹnìkan wá bá lè dé ó dà nǹkan kan wọn. naam tí wọ́n mú lórí àdìsí ti pẹ̀kẹ́pẹ́. ní pé báwo ni àdìsí ti lè jẹ́ púpàṣẹ̀ṣẹ̀. ó yà yín lẹ́nu. tí a bá wo bẹ̀rẹ̀ àdìsí yẹn ibi tí àdìsí yẹn tó wá parí tí ló wá sí jù lójú jù. aláwàdà ló parí ẹ̀ kò sí lè já nábì ló ṣerú àwàdà yẹn wọ́n rún wọlé ni. òfin Ọlọ́run. òfin Ọlọ́run lànàbì fi ń rẹ́rìn wọ́n ní tá nábì bá rí òfin Ọlọ́run ojú ànábì máa pọ́n ni. àbí kẹ́sẹ̀ wá sọ wípé àlẹ́ ìdílé òwò láti fi ràn lọ́wọ́. tó pa ẹni wá sọ pé ṣé àwọn tó tọ́jú ká yìí wọn kó òun tó lọ fún ẹgbẹ́ wa gbọ́dọ̀ lọ́mọ ẹ̀yà nípa àtìkẹ́ ìlọ́mọ jẹ́. bàbá tẹ bá wo àdìsí yẹn ẹ rí i pé ẹni tí ò lè ra okùn tí ò lè ra ẹrú tí ò lè bọ́yàn tí ó dẹ̀ lè automatically òun free nìyẹn ẹnu ká tó fóun ló ń jẹ ni kí lọ́wọ́ jẹ́ nulẹ̀ ẹ̀ ọlọ́run á ṣíjú àánú wò ẹja fẹ́ lómi láyé ẹjọ́ òdìjọ́ Sunday ọlọ́run ó ṣọ́ wa ẹ bá wa dá sí tòyí ọlọ́run bá wa dá sí tìyín náà jazakumullahu khair masha Allah kò ní bàjẹ́ lágbára ọlọ́run àbí ẹni tí ò lágbára àwọn nǹkan yẹn ṣe mọ̀ pé free of charge ni ànábì kan tún fún léṣo ni súnà ní ká fóun náà ní ká fún lóúnjẹ kó lọ́mọ jẹ́ ńlẹ́ eléyìí tó dáná tán. alájà Yétúndé Amẹ́ríkà ọjọ́ àwọn eléyìí ti pẹ́ o. salamu alaikum. salamu alaikum. masha Allah alájà Yétúndé láti Amẹ́ríkà. mo ti wá ń ṣàdúrà fún yín sí pé alájà Yétúndé l'Amẹ́ríkà Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. na inshallah ẹ má wọrí màá nóòtì ẹ̀ dáhùn nísìn pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run ẹ má wọrí bóyá torí pé ẹ̀kí máa ń sábà pè mí ni. náà Ọlọ́run á ṣàánú. Masha Allah. Naam. Alhamdulillah. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Naam. Ẹmọ tó ṣẹlẹ̀ ni pé ẹmọ tó ṣẹlẹ̀ ẹjọ́ di ọjọ́ Sunday. Torí pé ẹni tó ń ṣe menstruation ló máa ń pín sí méjì. Ẹni tó ń ṣe menstruation pẹ̀lú àárẹ̀ àtẹnitá àárẹ̀ kì í ṣe tó bá ń ṣe menstruation ìdájọ́ wọn tún yàtọ̀ torí ẹni tó ń ṣàárẹ̀ yẹn òun ti bọ́ sábẹ́ wàyí wọ́n ń kánà màrí dán àwọn àlá sáfàrí ẹni tá àárẹ̀ ń ṣe abẹ́ni tó wà ní ìrìn àjò òun lè má gbàwẹ̀ kó padà sọ padà torí pé àárẹ̀ ń ṣe pẹ̀lú menstruation ẹ̀ bọ̀ èyí tó ń ṣe menstruation tá àárẹ̀ ò kọlù rárá òun gbàwẹ̀ bẹ́ẹ̀ jó díjọ́ Sunday pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run ká ṣàlàyé yẹn tán kẹ́ tó padà béèrè ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè ṣé ó yé báyìí nísìn jazakumullahu khair kí ni wọ́n yẹn ti lọ so mo rò pé ẹ ti gbọ́ wáyé báyìí ni ẹni oní menstruation pín salamu alaikum salamu alaikum salamu alaikum salamu alaikum network no ẹni tó ń ṣe menstruation pín sí méjì ẹni tó ń ṣe menstruation tó yẹ pé pẹ̀lú menstruation yẹn àárẹ̀ ó máa ṣe àtẹni tí ń ṣe táàrẹ̀ ẹ̀ dà láwọn rárá ṣàfihàn wọn yàtọ̀ síra wọn èyí tó ń ṣe menstruation táàrẹ̀ ń ṣe òun ti fọ́ọ̀lù sábẹ́ wà mọ́ ń ká náà mẹ́rí dán àwọn àlá sáfàrí kìí ṣe pé torí menstruation mọ́ mi rò gbogbo bọ̀ insha Allahu ta'ala ẹjọ́ di ọjọ́ Sunday sọkọlọ́n kó ṣíjú àánú wa ṣé àsìkò ti pẹ́ àbí Ọlọ́run dákun bá wa ṣíjú àánú gbogbo Ọlọ́run kó ṣe dáadáa fún wa akila ilaha illallah ìjà tún sáré ṣàdúrà fáwọn èèyàn díẹ̀ ká tó máa lọ alájà Yétúndé láti Amẹ́ríkà ẹ má bínú pẹ̀lú gòlọ́dọ̀ Ọlọ́run ẹ ti wọnú rẹ́gísítà látàlẹ́yìn Ọlọ́run ní padà lẹ́yìn Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín àfáwà Amida Alfa Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín owó labí ọmọ Adénáwọ̀ Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín Abdulsalam Ọlájẹntù Mustapha Ọlọ́run bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Abdulsalam
àti balógun ibi yìí ò lè ṣe é pè sí. Salamu alaikum. Ẹni tó ń pè mí sórí personal line mi yẹn ẹ lè pè sórí WhatsApp line yìí torí pé eléyìí à ń lò fún program kò lè ṣe é gbé. Ẹ ti mọ̀ báwọn tí wọ́n súnmọ́ mi gan ó dà kó wọn náà pè padà sí báyìí. Salamu alaikum. Salamu alaikum. Ó ti wọlé. Wa alaikum salaam wa rahmatullahi. Ẹ dákun ta ló ń pè wá láti bó sà? Naam. Naam bismillah wà pẹ̀lú yín. Ẹ fẹ́ béèrè ìbéèrè. Naam naam. Mo ti kó ti ibi tó wà. Hello. Hello. Salamu alaikum. Mo ti kó ti ibi tó wà. Mo ti kó ti ibi tó wà. Èmi ò tiẹ̀ wá gbọ́ ní tó ń sọ. Àgbọ̀ nẹ́tíwọ̀kì yẹn ò jẹ́ agbọ́ ní tẹ̀ ń sọ dáadáa o. Nẹ́tíwọ̀kì yẹn ò dáa rárá. Ọlọ́run mo ti kó ti ibi tó wà ó wà nínú tírà àfáwà Ibn Taymiyyah. Ọlọ́run kó ṣàánú fún wa nẹ́tíwọ̀kì yẹn ò dáa. Inshallah kọ́lọ́n jẹ́ àlè gbádùn wa níjọ́ Sunday àáfàyè fún béèrè ilẹ̀ dáadáa kódà fẹ́ni tí ó bá pè wọlé pàápàá tí ó bá tako Ibn Taymiyyah torí kìí dẹ́ ṣe mi lẹ́ni yóò tako jazakumullahu khair bàbá dáadáa no salamu alaikum náà Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wo kó wa kó ṣe dáadáa fún wa Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ fẹ́ni kankan wa o Ramadan ni àjọ bẹ̀rẹ̀ ni o Ọlọ́run ò ṣe bí Qasim too much Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o kó ṣe dáadáa fún yín kó ràn yín lọ́wọ́ o bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa Ọlọ́run bá ṣíjú àánú wò yín o yóò gbọ́rọ̀ tí ń pé iṣẹ́ tọ́lọ́run bá rán yín náà ni pé wailul likulli humazatin lumazah iṣẹ́ tọ́lọ́run rán yín ni Ọlọ́run bá wa là yín bẹ̀ àfọwọ́ Abdul Ghaffar Abiola Ọlọ́run níjó bàjẹ́ abe mọ́ọ̀rẹ́ fi wá gbóyè ọ̀rọ̀ yín ò ní dàrú o àfọwọ́ Shuaibu Isa Ọlọ́run bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Abiodun Olúṣẹ̀san ọ̀rọ̀ yín ò ní dàrú Abdulkadir Murtala Ọlọ́run bá mi ṣe dára fún yín mo tún wá rántí bàbá wa Baálé Òkègùn Ismail Ajibola Ọlọ́run bá mi ṣíjú àánú wọn àti bàbá wa Muqaddas Lẹ́pìà Ọlọ́run má dá wọn padà sẹ́yìn lọ́la jẹ́ àfẹ́lẹ́ ìṣe last call. Salamu alaikum. Rahim Lafi Citizen ọlọ́mọdé ó bàjẹ́. Salamu alaikum. Salamu alaikum. Network. Ó ti já. Afọwọ́bà Kuti Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Ọlátúnjí Ahmed ọ̀rọ̀ yín ò ní dàrú. Alábí Ahmed Olúfimọ́ Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Abdulsalam Atahir Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Muyideen Alim Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Ìṣọ̀lá Latif Ọlọ́run ní jó bàjẹ́. Sani Mansour Ọlọ́run máa bá wa gbé yín ga o. Lọ́lá ilà Rahim Tóyìn Ọlọ́run ní dọ̀rọ̀ yín rú láéláé. Owó lábí ọmọ ọba Adénáwó Ọlọ́run ní jó dàrú. Ọlọ́run ṣe bí Qasim too much Ọlọ́run jẹ́ kọ́rọ̀ yín túbọ̀ máa dá sí. Oyèbọ́lá Abdulaziz Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Salamu alaikum. Salamu alaikum. Àyìnà Adésanya aṣàdúrà fún wọn náà Ọlọ́run máa bá ní gbé ẹga. Salamu alaikum. Ó ti já network Ọlọ́run ní jó bàjẹ́. Lọ́lá ilà aṣàdúrà fún gbogbo wa. Àfọwọ́ ẹja lónìbù Ọlọ́run ní jó dàrú. Bákan náà ajá Àrímí Àbíkẹ́ ajá wa Karimat Aramide àbíyá Karimu ni ìyá wa kan òye alájò àfọwọ́ Akímù òye omi àwọn èèyàn pọ̀ mo kàn máa ń rántí orúkọ wọn gbà mí ni so Ọlájẹntù Mustapha Ọlọ́run ní jó dàrú mo máa ń fẹ́ gbìyànjú láti ṣe justice Ọlálékan Akínadé Abdullah Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín Sayyida Ayádòkun Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Gọfárù Abíọ́lá bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ àfọwọ́ Lukman Seriki bá wa ṣe dáadáa fún Owólabí ọmọ ọba Ọlọ́run ìyẹn tí orúkọ tiẹ̀ kàn ń wá ni so torí pé nẹ́tíwọ̀kì yẹn kò ṣe déédéé Akankẹ́ Latif Lasbon Ọlọ́run bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ gbogbo yín tẹ́ wá táàrí orúkọ yín dá Ọlọ́run ti mọ̀ yín ó mọ̀ ilé yín ó mọ̀nà yín Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa Aláyìndé Kudus Ọlọ́run níjó bàjẹ́ o. Salamu alaikum. Nẹ́tíwọ̀kì ó mọ̀ burú o ó lágbára tó bá yẹ wa alaikum salaam àwọn ti wọlé o ẹ̀yin ní last call out. Masha Allah kò ní bàjẹ́ fún yín o. Ẹ̀fẹ̀ ọjọ́ tiẹ̀ ti lọ already ọjọ́ ti lọ kí ni ìbéèrè yín náà.
bí a tẹ bá lè sọ ọjọ́ Sunday tó pé Sunday á fàyè lẹ̀ dáadáa àlàyé wa lè mọ́ ju 30 minutes ìbéèrè yẹn ó lè padà jẹ́ bíi 30 minutes bóyá tẹ bá kíní yẹn gan network yẹn ti lọ ọlọ́run kó ṣàánú ó mìíràn pa a nídìí normal phone kan nìyẹn again tó máa yàtọ̀ sí eléyìí kọ́lọ́n kó fún rẹ̀ kó bá wa ra èyí tí ó ṣe dáadáa so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kó ràn wọ́n lọ àwọn pé gbogbo ẹ̀ náà ọlọ́run bá wa ṣe ń rọrùn insha allah ta'ala ẹ dákun ẹ má jẹ́ àgbàgbé kíní hard disk wa tá a sọ 95,500 naira ẹ̀yin onínúure ọlọ́run bá wa ṣíjú àánú wò yín àwọn báwọn tí ọlọ́run ọba ó ràn ọlọ́run bá wa rán wọn ọ̀rọ̀ yín ò ní dàrú lọ́la la ilaha illa a máa fi lè ṣe lọ gbogbo wọn tí wọ́n ti gbàwé ìlú òyìnbó tí wọ́n gbàwé ìgbélú ọlọ́run dákun mọ́ gbà lọ́wọ́ yín àyètò ló gbé yín lọ ìlú òyìnbó mọ́ jẹ́ bá kò túbọ̀ láéláé àwa náà ta wà ń lé ọlọ́run má fìyà jẹ wá má fara ni wá torí pé nàìjíríà lé báyìí ọlọ́run dákun ọlọ́run bá wa ṣíjú àánú wa mọ́ wàá ṣe léyìí láwùí mọ́ fún mi má ṣe lágbọ́mọ fún wọn náà ó tẹ́ ẹ lọ́rùn kò tẹ́ ẹ lọ́rùn wàhálà alẹ́ ayé ẹ nìyẹn kò bá pè ní rònú ṣín à kó o pè ní rònú tébù kó o tún pè ní rònú stabilizer ó ti mọ̀ pé wọ́n fúnra ẹ̀ gan o lálàáfíà nìyẹn torí pé ọ̀rọ̀ yẹn ẹ̀ ní rí debunk èyí tí mo ọ̀rọ̀ búnú tèmi àwọn fẹ́ kó tìlálẹ̀ yìí nísìn bọ̀ inshallah ó tún di ọjọ́ Sunday ó padà máa gbọ́ torí pé n tá ń pè ní kọ̀dọ̀ òun náà ni ìbáàdà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kìí ṣe nǹkan ti ṣe kọjá sòká lè mọ̀ pé nǹkan ti ṣe wá àfikọ́ lọ́n ṣàánú àwọn orientalist ọ̀rọ̀ gidi kan ama fi yẹn tara allahumma ighfir lana dhunubana wa kaffir an sayyi'atina allahumma qum ma'ana jazakumullahu khair afawa nawale jeli Ọlọ́run bá ma kun yín lọ́wọ́ yóò sì wà pẹ̀lú yín jazakumullahu khair Ọlọ́run bá shaliku ila al-amani insha Allah man dha alladhi yuqridu allaha qardan hasana fayud'ifahu lahu ad'afan mudha'afa Ọlọ́run bá alekun fún yín la ilaha illallah muhammad rasulullah wala hawla wala quwwata illa billah ama fi le ṣe lọ gbogbo yín tẹ́ ń bá wa dá ṣètò wa níbi à ń love níbi à ń like níbi à ń share àti wọ́n tó wá wò without share without love without like ọlọ́wọ́n bá gbọ́rọ̀ tiẹ̀ náà sẹ́sọ̀ lọ́la torí o ṣe àti ẹ̀ ń wò ó ń wò ó like ó love ó share alhamdulilayi kó ń wò ó dẹ̀ ní purpose tí wọ́n náà fi ń wò ó bóyá nítorí àti wò pé ọ̀gbẹ́ni yóò tún sọ̀rọ̀ burúkú ẹ̀ lálẹ́ yìí àbí nítorí pé wọn náà kọ́ ṣáfẹ́ wá jí wò ọlọ́wọ́n bá ṣíjú àánú wò wọ́n náà gbogbo ẹ̀yin náà tẹ́tí ń bá wa subscribe sórí YouTube wa ọlọ́wọ́n bá wa subscribe oore owó àlàáfíà ìdẹ̀ra ẹ̀mí gígùn sí orí ìgbésí ayé tiyín náà lọ́lá ìlà ẹnjìníà wa ọlọ́wọ́n níjó bàjẹ́ o bá wa ṣe dáadáa fún wọn ọ̀rọ̀ tiẹ̀ náà bá wa gbé sẹ́sọ̀ o lọ́lá ìlà ìlàlá àfọwọ́ Abdulrasheed ọlọ́mọdé ó dàrú o kó ṣe dáadáa fún ní kálukú wa o gbogbo ẹni tó ń retí pé ó yẹ ká ṣàdúrà fóun táwọn ti ṣàdúrà fún ọlọ́run bá wa gbàdúrà wọn ọlọ́run bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ mọ́ wàá jẹ́ kí tèmi náà dàrú àwọn ọmọ mi ìyàwó mi ọlọ́run jẹ́ kọ́rọ̀ tí wọ́n náà yọrí sí dáadáa bí akila ilaha illallah ya awwal al-awwalin àwọn tó ń béèrè ọmọ ọlọ́run bá wa fún wọn gbogbo àwọn tí wọ́n lóyún sínú ọlọ́run bá wa sọ wọn láyọ̀ àtàláfíà má dà wọn láàmú àwọn tí wọ́n ń béèrè ọlọ́run bá wa fún wọn àwọn tó ń wáṣẹ́ fún wọn iṣẹ́ àlùbáríkà àwọn tí wọ́n ti rí mọ́ gbà lọ́wọ́ wọn o iṣẹ́ díẹ̀ owó púpọ̀ ọlọ́run kò fi tàwa lọ rẹ̀ bí akila ilaha illallah ya awwal al-awwalina wa ya akhir al-akhirina ya dhal quwwati al-matin ya rahim al-masakin wa ya arham ar-rahimin al-fatiha الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم mo ti gbé wá padà bẹ́ẹ̀ kí n dá padà sẹ́yìn látẹ̀kọ́ kí wọ́n á tún ojú ẹ̀yẹn tẹ̀. Kana Sheikhana bàbá wa lágége lálùfáà wa. Lárúbáwá ni kí ni yẹn kọ́? bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni. English ló kọ́ ní last week ẹ bá ló kọ́ lọ́tẹ̀ yìí. Àwọn ìwádìí máa ń ká ní ìṣe lálẹ́ rí Arabic and English yẹn máa ṣe papọ̀ ìbàdàn because àwọn èèyàn máa ń complain pé kí wọ́n bá wọn.